Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè, àpáta ayérayé bíi sádi wa. A gbé yín ga ní ọ̀sán yìí torí pé ẹ̀yin ni Ọlọ́run, gba ọpẹ́ wa. Jehovah, gba ìyìn wa. À ń lọ nínú program yìí, Ọlọ́run máa bá mi lọ. Ọ̀rọ̀ méjì mẹ́ta tí màá sọ, bó bá ti ń gbé tí ọ̀tún wọlé, má jò gbà tòsì jáde. Ohun mi ìmọ̀ rí má jò fọ̀ sí wa. Gbogbo ọkàn tó máa darapọ̀ mọ́ program yìí, ẹ jẹ́ kó ṣayé wọn láǹfààní. Ẹ wà pẹ̀lú wa, ẹ gbẹnu mi sọ̀rọ̀. Àti Bíbélì tá a máa kà àti gbogbo ọ̀rọ̀ tá a máa sọ, ẹ jẹ́ ó ti ọ̀dọ̀ yín wá. Ògo ni fún yín lókè ọ̀run. Gbogbo àwọn ọmọ Séráfù, ẹ̀mí ìgbọ́ràn, ẹ̀mí ìfẹ́, Ọlọ́run jẹ́ kó bà lé wa. Ẹ máa jẹ́ bàbá wa, káwa kó máa jí ọmọ yín láé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Mo kí wa wípé, mo kí ẹ̀yin bàbá àti ìyá mi. Good afternoon, sir. Good afternoon, ma. Good morning. Good morning. Àyèkáyè tó bá bá wa lórúkọ Jésù Kristi, ibi rere ló máa jẹ́ lára wa. Ẹ jẹ́ ká yin ọba àwọn ọba. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ olóore, ọba tó mú wa rí ọjọ́ òní. Ẹ jẹ́ ká fi ìmoore wa hàn. Mo kí wa wípé tìyá mi, good afternoon, sir. Good afternoon, ma. Good morning. Ẹ jẹ́ ká dúpẹ́. Àyèkáyè tó bá bá wa. Ipòkípò tí mo lè wà, àyèkáyè tí a lè wà. Ipòkípò tí mo lè wà, èmi ò yìn ọ́ bàbá. Àyèkáyè tí a lè wà. Ipòkípò tí mo lè wà o, èmi ò yìn ọ́ bàbá. Àní àyèkáyè tí a lè wà, ipòkípò tí a lè wà, àyèkáyè tí a lè wà o, àwa ò yìn ọ́ bàbá. Ẹ ṣé Jésù, kábíyèsí rẹ̀ o, arúgbó ìgbàanì. Ẹ má ṣe o bàbá. Mímọ́, mímọ́, mímọ́ s'Olódùmarè. Ní kùtùkùtù ní ìwọ yóò gbọ́ orin wa. Mímọ́, 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 olùyọ́nú jùlọ, ológo mẹ́ta láé olùbùkún. Ẹ̀yin ni bàbá tó tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Ẹ̀yin ni bàbá tó tó bàbá o, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ o. Ẹ̀yin ni bàbá tó tó bàbá. Ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Ẹ̀yin ni bàbá tó tó bàbá o, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ o. Ẹ̀yin ni bàbá, bàbá tó tó bàbá. Ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Ọlọ́run mi, Ọlọ́run mi, ìwọ lójú tí mo fi ríran. Dádì, ẹ̀yin ní kọ́kọ́rọ́ tí mo fi ń ṣílẹ̀kùn.
ẹ̀yin lórin tí mo ń kọ. Iná ayé ẹ ò jẹ́ kó jó wa o, kí ni mo ní tí mo lè mú wa o. Mo wólẹ̀ mo yìn ọ́ bàbá ọlọ́run mi. Dádì, mo wólẹ̀ mo yìn ọ́ bàbá o ọlọ́run mi. Ẹ má lágbára o ọlọ́run Mósè, ẹ má lágbára o ọlọ́run Orímọ̀ládé. Bàbá mi, ẹ má lágbára o ọlọ́run Mósè o, ẹ má lágbára o ọlọ́run Orímọ̀ládé. Ẹ wólẹ̀ fọ́ba wa o, ọmọ mímọ́ bàbá, ẹlẹ́dàá aláàbò, olùgbàlà gbogbo aráyé, gbogbo ayé ẹ forí balẹ̀ f'Olódùmarè, ẹni tó ra wa padà. Hallelujah, forí ṣẹ́gun náà kan, mẹ́ta lọ́kan wá lọ́ba ògo. Bàbá wa Òdèrè Táíwò Máyọ̀wá, God bless you sir. Ẹ ní wálẹ̀. Mi sì wá Olúwa o, ká pinnu ògo rẹ̀, orísun ìyè wa, àtòbájáyé lọ́ba ògo. Gbogbo ayé ẹ forí balẹ̀ f'Olódùmarè, ẹni tó ra wa padà. Hallelujah, forí ṣẹ́gun náà kan, mẹ́ta lọ́kan wá lọ́ba ògo. Ẹ ṣé Jésù o, àánú rẹ̀ yóò wà láéláé. Ẹ ṣé o Jésù o, àánú rẹ̀ yóò wà láéláé. Dádì mi o, ẹ ṣé o lórí mi, lórí ilé mi o, lórí gbogbo àwọn afẹ́nifẹ́re mi, lórí ojúlùmọ̀, lórí ọ̀rẹ́, lórí gbogbo ilé Mósè lápapọ̀. Ẹ ṣé o Jésù o, àánú rẹ̀ yóò wà láéláé o. Ó dá ẹ ṣé o Jésù bàbá mi lórí ọ̀rọ̀ mi o. Ẹ ṣé Jésù lórí ọ̀rọ̀ mi. Ẹ ṣé o Jésù dádì mi o lórí ilé mi. Ẹ ṣé Jésù lórí ọ̀rọ̀ wa. Ọba tí ò jẹ́ adẹni àgbégbin, ọba tí ò jẹ́ adẹni àrùkiri o. Ẹ ṣé o Jésù lórí ọ̀rọ̀ mi, lórí ìpè mi o, lórí Nàìjíríà, lórí ilé rẹ, lórí ilé mi. Ẹ ṣé o Jésù lórí ọ̀rọ̀ wa, lórí omi ara, lórí ẹ̀jẹ̀ ara, ọba tí ò jẹ́ àdàbẹ̀gbẹ́ o fún aráyé. Ẹ ṣé o Jésù lórí ọ̀rọ̀ wa. Adánimáni gbàgbé ẹni, ọba mi tí ń jọpẹ́ bí ẹni jẹun, àràmọ̀kà tí ń bọwọ́ ìjà lálá. Ọba ńlá o, ajáde máma tán nílé, òde ní lálejò wa ń tó nílé máa jẹ. Àràlùkù sábà wà ara mi nìsá o, ọba tó bí dára mi nílà wá. Ẹ ṣé o Jésù lórí ìpè mi. Ẹ ṣé o Jehovah lórí ìpè mi. Ọba tí ò jẹ́ ń dẹni àrùkiri ò dẹni àrùká, ó yá gbé bàbá mi ga. Ẹ ṣé o Jehovah lórí ayé mi. Mo dúpẹ́ o Jehovah lórí ilé mi o. Ẹ ṣé o Jésù lórí ọ̀rọ̀ wa. Kí Olúwa kó gbọ́ pé àtìyìn wa. Mo kí ẹ̀yin bàbá àti ìyá mi lẹ́ẹ̀kan sí, ṣe dáadáa ni mo bá yín. God bless you. Mo kí wa lórúkọ Ọlọ́run Mósè Orímọládé wípé àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ipòkípò tá a lè wà, àyèkáyè tá a lè wà, àánú Ọlọ́run ẹwà Kristi kò ní dágbére fún wa. God bless you. Kí ni ohun àkọ́kọ́ tí mo fẹ́ sọ?
òun ni ọ̀rọ̀ àwọn ọmọ Séráfù, àwa tá à ń ránṣọ. Mo tún rí àwọn abàmì aṣọ kan tí àwọn ọmọ Séráfù rán jáde. Abàmì ni o, abàmì. Ọ̀dọ̀ kò jẹ́ tuntun toró ti pẹ́ tẹ́ ẹ ti ń rán, ṣùgbọ́n èyí tá a tiẹ̀ tún rí yìí ó dàbí àwọn aṣọ eléégún, kò yàtọ̀ sí eégún Bàdágìrì. Bóyá ọmọ gbégún Bàdágìrì. Ọ̀rọ̀ gìrì la máa ń pè, kò yàtọ̀ sí eégún ọ̀rọ̀ gìrì. Ọmọ Séráfù, mo fìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará, ẹ fi ara yín fún Ọlọ́run ní ẹbọ àyè mímọ́, èyí tí í ṣe ìtẹ́wọ́gbà. Aṣọ tá à ń rán jáde yìí burú jáì, aṣọ tá à ń rán yìí kò dára. Ọmọ Kérúbù àti Séráfù, aṣọ tẹ́ ń wọ̀ yìí kì í ṣe white garment mọ́, kì í ṣe white garment mọ́ pẹ̀lú tẹ́ ń rán jáde yìí o. Kì í ṣe ohun tí wọ́n ń pè ní white garment mọ́ rèé o. Ó ti di wèrè, ó ti daṣọ wèrè báyìí. Aṣọ wèrè náà ń pè é, aṣọ oníwò. Wèrè ló máa ń wọṣọ oníwò, alákìísà. Àkísà ni. Níbo lojú ń là sí, níbo lojú wa ń là lọ. Bí aṣọ ènìyàn bá kọ́ nǹkan lásán láyé ìgbà yẹn, wọ́n á ní kó sáré lọ wá télọ̀ kó bá rán, torí wípé ò fẹ́ kí aṣọ yẹn níwò, ò fẹ́ kó níwò kó ya. Bọ̀ ní ìsìnkan o, aṣọ oníwò yẹn gangan lẹ fi ń ṣayọ̀ọ́yọ̀. Ọlọ́run ò dá yín níwò báyìí, Ọlọ́run ò fi wò sínú ayé yín, ẹ̀yin fúnra yín fẹ́ kírètì ìwò. Ẹ mọ̀ wípé bí àlàfo kan bá ti wà nínú ayé ènìyàn, ìṣòro ni, ìṣòro ni o. Ẹ má kírètì ìṣòro sínú ayé yín pẹ̀lú aṣọ abàmì tẹ́ ń rán kiri yìí o. Aṣọ àdúrà yìí wọ́n dẹ̀ tó ìwò, gbogbo aṣọ gbogbo ìwò ẹ dẹ̀ fi wò bá jẹ́. Ẹ jọ̀ọ́ náà, ẹ jọ̀ọ́ náà, ẹ jọ̀ọ́ náà. Bàbá Mósè ò máa gbọ́ sọ ìwò lẹ̀ fún yín kẹ́ máa ránṣọ oníwò o. Kò gbé òwò sílẹ̀ fún yín kẹ́ rán o. Ẹ̀yin nìkan kọ́ lẹ dẹ̀ ń wọ white yìí o. Ṣé ẹ rántí wípé ẹ̀yin nìkan kọ́ lẹ ń wọ sùtánà? Sẹ̀lẹ́mọ̀ máa ń wọ̀ o. Àwọn àbúrò yín, àwọn náà white náà mọ̀ gbé láwọn náà lọ́wọ́ o. Àwọn náà ò mọ̀ fi wèrè, wọn ò mọ̀ pé wèrè, wọn ò mọ̀ faṣọ àdúrà rán wọn rántí wèrè. Wọ́n lálàfo mọ̀ sínú ayé tiwọn o. Wọ́n rán crazy garment jáde o. Àwọn mùsùlùmí máa ń wọ white, àbí ṣé ẹ̀yin nìkan lẹ́rù bẹ́ẹ̀ máa ń wọ ni? Bó tilẹ̀ jẹ́ ìran tí wọ́n jàlámíà yàtọ̀, but white náà mọ̀ ni. Ìjọ́ wo lẹ rí kí mùsùlùmí lu gbogbo tiẹ̀ ní wò rí? Kán bẹ̀rẹ̀ sí lu wò sí fólofòlo, kán láwọn ń wọ lọ bí tán ti fẹ́ lọ kírun. Kí ló ṣe wá tá a lójútì? Kí ló dé títí yín yàjọra? Kí ló dé tí àkọ́ ọ̀gbà ń yọ yín lẹ́nu? Kí ló ṣẹlẹ̀? Awíwíwíwí apariwo, ẹni wèrè aṣọ lẹ ṣáfẹ́ máa wọ̀, ẹni crazy yìí ṣáà lẹ fẹ́ rán. Ó ti dáa, mo pariwo ti tèmi o. Ẹ bá wa stop òṣì yẹn o, torí ọjọ́ tí mo bá máa pàdé ẹ nígboro, èmi àti sísọ̀sì lájọ máa ń rìn o. Èmi àti sísọ̀sì ni o. Ṣé bó o fẹ́ ya wèrè ni? Àkúkú máa bẹ́ẹ̀ yá tán. Tí mo bá pàdé ẹ tó o bá wọṣọ crazy, tí aṣọ àdúrà sùtánà ẹ bá níwò, màá bẹ́ẹ̀ fi wò sí dáadáa. Mèmi fúnra mi máa bẹ́ẹ̀ kírètì ẹ̀ sí ṣọ́ọ̀ṣì yẹn, màá bẹ́ẹ̀ fi là á dáadáa kó kúkú rí òwò ọjà. Kájọ bira wa léèrè wípé níbo ló wà níbẹ̀, báwo náà ṣe ní ẹ máa rán sùtánà. Kí ló dé tójú òtì yín? Ọjọ́ wo lẹ rí àwọn sẹ̀lẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí lu wò sí tiwọn? Orú òṣì fáṣàn wo ni? Ẹ̀dẹ̀ bá yé gbogbo sùtánà láti òkè désàlẹ̀, ẹ̀dẹ̀ lu wò sí. Awíwíwí, àwọn bàbá yín náà sì rẹ́ báyìí, wọ́n rí yín, wọ́n rí wọn.
wọn ti ẹ̀ wò yẹn ọ̀tọ̀ ní kẹsàmówó àjọ̀dún wá àwọn ẹ̀yin lẹ máa jẹ́ kí n gún àwọn bàbá yìí ọ̀rọ̀ ibi táwọn owó kọ́nfẹ́rẹ́nsì tẹ bá ṣàtìrówó kọ́nfẹ́rẹ́nsì dá tẹ bá ti mówó àjọ̀dún ẹ̀ bá rìn òwò ọjà kò kàn wọ́n ẹ̀ bá fi aṣọ àdúrà báyìí kẹtọ́ọ̀nù ẹ̀ sí bíláàkì wàhálà yé yín ni ẹ̀ bá ṣàtìrówó dá bẹ́ẹ̀ kankan kẹgbẹ́ wèrè búlù sókè kẹgbẹ́ yẹ́lò sísàlẹ̀ kẹ múra bí àwọn onígunnu kò rán wọn kò kàn wọ́n torí pé kì í ṣàwọn lóní torí pé àwọn náà débẹ̀ wọ́n yọ ọ̀bẹ títí bẹ́ẹ̀ ni àwọn kọ́ ló jìyà ẹ̀ àwọn kọ́ ló ṣiṣẹ́ ẹ̀ àwọn kọ́ ni wọ́n pè àwọn kọ́ ni wọ́n gbélé lọ́wọ́ kóníkálùkù yọ síbi kó mu tiẹ̀ kóun náà máa mú ni ohun táwọn ń ṣe nìyẹn ẹni tó jìyà tó ṣiṣẹ́ tán rán kò ní lajú ẹ̀ lẹ̀kẹ́ bá jẹ́ o onílé ò ní fẹ́ kẹ́ bá léun jẹ́ o. onílé ò ní fẹ́ kẹ́ bá léun jẹ́ o ẹ yé rànràn kùnràn o aṣọ èpè náà máa ń pè é ọjọ́ tó bá ti mú aṣọ sùtánà yìí kó bó ẹ̀yin nìkan kọ́ lẹ̀ ń wọ̀ bọ́n ṣe ń wọ̀ níbi tẹ́ ń lọ nìyẹn o ò rí wípé nígbà tó o bá kú sáṣọ oníwò náà fi máa ṣe ọ́ mo béèrè ṣé wọ́n máa lu wò sí aṣọ yẹn fókífókí báyìí kan tó fi bò yín lára wọ́n á lọ ràn á wọ́n á dẹ̀ dábò yín aṣọ white wọ́n á fi sí yín white náà lẹ́ máa padà sí ẹ̀yin ti mú ti yín báyìí láyé yín sà ọlọ́run má jẹ́ káyé yín lu wò gbẹ̀yìn o kí ló dé aníkẹyẹ ránṣọ yìí mọ aṣọ káṣọ ni àwọn ọmọ yín tó ń bọ̀ lẹ́yìn náà ti ń rí wọ́n ti ń ran orú àpẹẹrẹ burúkú orú attitude burúkú wo lẹ fẹ́ fi sílẹ̀ ṣé tó bá jẹ́ bí àwọn bàbá Fákẹ́yẹ àwọn gbogbo àwọn bàbá tó ti lọ àwọn mélòó la fẹ́ kà nínú àwọn bàbá tó ti lọ lẹ́yìn bàbá Mósè Orímọládé ṣé tó bá jẹ́ bí wọ́n ṣe gbà fún wọn nìyẹn ṣé aṣọ oníwò yẹn ṣé gbogbo wa kọ́ la máa bá bọ́ àwọn bàbá yẹn náà bí láyé tí wọ́n bọ́ ṣe pariwo àwọn tí ọ̀rọ̀ iṣẹ́ bàbá Mósè ká lára tí wọ́n fẹ́ kó bàjẹ́ wọ́n pariwo àwọn náà wà discipline ṣùgbọ́n ẹ̀yin ẹ ní discipline mọ́ o torí tẹ́ fẹ́ jẹ torí owó tẹ́ fẹ́ gbà lọ́wọ́ wọn tó bá sà ti rówó oyè tó bá ti rówó conference tó bá ti mówó ìdámẹ́wàá tó bá ti mówó igbá wàhálà ti yín nìyẹn wọ́n ní ẹ lọ máa ṣe kẹ máa ṣe ẹ bá wo ibi ó mú yìí kẹ jájà lọ wọ́n ní kò kàn wọ́n ṣó wá yẹ kẹ jájà ṣó yẹ ká yẹ yín níwò mo béèrè èmi fẹ́ràn yín o èmi ò fẹ́ káyé yín níwò èmi ò fẹ́ kẹ́ rìn òwò wọjà èmi ò fẹ́ kẹ́ kírètì ogun sínú ayé yín òun lèyí tèmi pariwo yìí o ṣé bá ń wò yìí àbẹ́ ṣe bí ṣọ́ọ̀ṣì kan ló wọṣọ níwò lọ ṣé tó bá jẹ́ ó nífẹ̀ẹ́ rẹ dénú ṣé kò ní pariwo wípé jọ Sunday tó ń bọ̀ mọ́ wọ̀rú aṣọ ìwánu ṣọ́ọ̀ṣì kò fẹ́ràn ẹ̀ kò wọ́n fẹ́ràn yín owó ọwọ́ yín yẹn náà fẹ́ gbà ẹni tó bá fẹ́ràn èèyàn ló máa sọ fún ẹ wípé ohun tó ń ṣe yẹn má ṣe bẹ́ẹ̀ mọ́ torí ọ̀nà ìparun ni ẹni tó bá ti rí tó bá tú ẹ sọ́nà pé no kì í ṣe bó yẹ kó o ṣe gbà nìyí o báyìí ló yẹ kó o ṣe gbà ìfẹ́ ni o ìfẹ́ ni o àwọn kan àwọn yẹn wọ́n máa wò ẹ́ pa ni ò bá rèé sí kọ́tà báyìí kò kàn wọ́n o bó bá sá ti fún wọn lówó wọn fòwe tí wọn nìyẹn ẹ mówó gbá wá ẹ mówó ọrẹ wá ò bá àkásí ẹ sókè báyìí kó máa forí ẹ dólẹ̀ kò rán wọn ṣùgbọ́n ó rán èmi o ó rán mi o èmi ò fẹ́ mi ìfẹ́ kó forí dólẹ̀ kó máa fẹsẹ̀ rìn èmi ò fẹ́ kó rìn o èmi fẹ́ràn yín o ẹ yé báwọn aránṣọ ká sọ o aṣọ ìhòòhò aṣọ àdúrà kẹsọ di oníwò tó ẹ rí sáì rán mọ́ àfikán ṣàlùwò sí ẹjọ́ o ogun lẹ fi ń béèrè o bóyá o mọ̀ lọ wo inú ayé rẹ láti January wọ December ìwọ gbogbo ẹ̀yin tẹ́ ń luwò sínú aṣọ
wàá rí wípé nǹkan kan máa ṣẹlẹ̀ ó kírètì ẹ̀ títí ọdún yẹn fi máa parí ó máa nọ́ọ̀sì nǹkan kan ìwọ ló béèrè ẹ̀ wípé kí àlàfo wà nínú ayé ẹ̀. ṣé o rántí wípé aṣọ tó ń wọ̀ lọ lé ṣọ́ọ̀ṣì ni aṣọ tó ń wọ̀ lọ sin Ọlọ́run? bàbá Mósè rí nílẹ̀ ó rí aṣọ ara ń bẹ o, aṣọ ara kọ́ ni wọ́n fún, aṣọ white náà ni ó lọ gélẹ̀ fún yín, ó dẹ̀ gé white yẹn lẹ̀ fún yín o. bẹ́ẹ̀ ṣe máa ran wọ́n describe ẹ̀ bí wọ́n ṣe ń wọ̀ ní ọ̀run kẹ́yìn náà lè dàbí tiwọn, àwọn séráfù ọ̀run, àwọn kérúbù ọ̀run. ẹ rántí wípé àwọn kan lẹ̀ ń bá jórúkọ pọ̀, ẹ rántí wípé àwọn kan ní kérúbù ọ̀run, séráfù ọ̀run. kí ló dé títí yín fẹ́ rìn o? kí ló dé títí yín fẹ́ yàtọ̀ ní Áfíríkà o, Nàìjíríà o? gbogbo ọmọ kérúbù níbi tí gbogbo yín ta gbòǹgbòdé, kí ló dé táyé yín fẹ́ yàjọra tẹ́ bẹ̀rẹ̀ sí wọṣọ oníhò? kò yé mi o. ẹ lọ bá wa stop ẹ o. ọjọ́ ń bá pàdé rẹ lójú ọ̀nà máa múra mi lẹ̀ o. ọjọ́ kíjọ́ tí èmi àti ẹ bá rìnà pàdé tó wọṣọ oníhò, sísọ̀sì wà lápò mi o. ibi tó o bá fẹ́ gbé mi lọ mo rẹ́dí o. wàá gbé mi débẹ̀ níwájú bàbá aládùúrà ẹ ni, bí police station ni, èmi náà máa mú constitution jáde o. àjọ wa mú jáde òfin wo tó o bá mọ̀ pé kérúbù àti séráfù yìí ló fẹ́ ṣe, tó bá jẹ́ sí ànẹ́ẹ̀sì yìí ló fẹ́ ṣe o, bá wa má ṣe oníwòkú o. ṣùgbọ́n tó o bá ti mọ̀ wípé o jẹ́ kérúbù àti séráfù mọ́, bá wa yọ kérúbù àti séráfù kúrò ńbẹ̀, lọ máa rin òwò wọjà. tèmi nìyẹn. tó bá ti jẹ́ pé n ò sí nínú ìlànà sí ànẹ́ẹ̀sì mọ́, yọ sí ànẹ́ẹ̀sì kúrò. gbogbo tó bá jọmọ́ kérúbù àti séráfù ìwé orin wa gbogbo ẹ̀ yọ kúrò, lọ mú doctrine tiẹ̀, lọ máa ránṣọ oníhòòhò kórin òwò wọjà. wàhálà tiẹ̀ nìyẹn. ibi tó ohun tó bá wùyàn nìyàn lè fowó ẹ̀ ṣe, bọ̀ kì í ṣe inú kérúbù àti séráfù yìí o. n tó bá wù ẹ́ kọ́ ló máa fowó ẹ̀ rán nínú kérúbù àti séráfù yìí kọ́. toró nílànà ó ní bó o ṣe gbọ́dọ̀ rìn. ẹnìkan ló gbé sílẹ̀, ibi ó rí ó yapa lọ, ibi bàbá ẹ̀ rí ó forí ẹ̀ lé, ibi àwọn dọ́tìn wù kó sí èrè lọ kò kàn mí. ibi ẹ rí ẹ kiri yín bọ̀, torí ìgbà tẹ́ bá máa wí bàbá kan bí wa ṣùgbọ́n gbogbo ọmọ ti pọ̀, ṣé wọ́n ní kẹ́ ẹ lọ máa ṣí èrè ni? ṣé bí gbogbo yín ṣe ya lọ yẹn wọ́n ní kí gbogbo yín lọ máa rìn òwò ni? ṣé bí ohun tí bàbá yín ṣe ló yẹ kẹ́ ẹ máa wò? kí ló dé tí aṣọ white tán gé sílẹ̀ fún yín tó do ní òwò? àbí bẹ́ẹ̀ kọ́ náà ṣe fún Sẹ̀lẹ̀? ṣé Sẹ̀lẹ̀ ọjọ́ bàbá Ọ̀ṣọ́fà ti kú, ìjọ wo lẹ rí àwọn ọmọ Sẹ̀lẹ̀ tó sọra wọn do ní òwò bíi tiyín? mo béèrè. ọjọ́ CAC náà àwọn kan máa ń wọ white ńbẹ tó jẹ́ CAC, ọjọ́ wo lẹ rí táwọn náà tọ̀nù tiwọn sóní òwò? ṣùgbọ́n àwọn náà ti wà àwòkọ́ṣe yín sí o. ṣé ẹ mọ̀ pé ayé ti lu jára? gbogbo aṣọ orí burúkú tẹ̀ ń rán báyìí lẹ́kọ̀ọ́, àwọn kan ti gbà ní London o, àwọn kan ti gbà ní UK, àwọn kan ti gbà l'Amẹ́ríkà, àwọn Canada ti ń ran. wọ́n rí yín báyìí wípé ìgbà tí Nàìjíríà náà ti ń ran, àwa náà lórí ọ̀fẹ́ láti rán crazy o. ẹjọ́ ń ya wèrè lọ ni o. ẹ̀yin fúnra yín lẹ́ ń kírètì wò sínú ayé yín o. borí bá ń fọ́ o mọ̀ bóyá bí o máa wádìí pé àbáṣọ oníwò ni ìwọ fúnra ẹ̀ ló kírètì orí fífọ́. bógun kan bá wọnú ayé ẹ, ìwọ fúnra ẹ̀ ló kírètì ẹ pé aṣọ oníwò tó rán tó ṣe ìyá aṣọ sùtánà gámẹ̀tì séráfù ṣaṣọ, ìwọ ló fi àyè àlàfo ìṣòro kan sílẹ̀ síbẹ̀. ẹ bo ìhòòhò yín ni mo gbọ́ o. ẹ jẹ́ kí aṣọ yín kó máa fún, ní káṣọ oníwò yín ó máa fún o. ẹ pàdé mi pẹ̀lú aṣọ funfun kó máa fún nígbà gbogbo. ẹ jẹ́ kí aṣọ yín kó máa ìránkùnrán tẹ̀tẹ̀ tí wọ́n rán sí. èmi ò rí white garment lọ́rùn yín o. ìtumọ̀ white garment ò yọ mọ́. nígbà tí ènìyàn bá kóṣẹ́, wọ́n kóṣẹ́ blue gold onírobóróbó bíi bọ́ọ̀lù bí gbàtà fẹ́ràn kaftan, àwọn multicolor, ṣaṣọ sùtánà nìyẹn. mo béèrè, ṣé sùtánà ni ródóródó tẹ kóṣẹ́ búlú gold pọ́pù ẹwà kò délẹ̀? ṣé ẹni ṣọ́ọ̀ṣì ló dà? aṣọ àdúrà nìyẹn àbí? sùtánà náà ń pè é. tí wàá ti Sẹ̀lẹ̀ bá pàdé níta tán bá ní white garment, ṣé wàá nawọ́?
mo béèrè wàá nawọ́ sókè pé white garment ni ẹ́ ṣé tán bá ṣèdánwò fẹ́yìn méjèèjì pé ẹjọ́ ẹjẹ́ á mú white garment jáde nínú yín ṣé o mọ̀ wípé ṣẹ̀lẹ̀ náà máa nawọ́ sí ẹ̀yin tán pè ní white garment gan ẹ mọ̀ tí ń yìnrìn lọ o káyé wa máa ń yìnrìn o ẹ mọ̀ tí ń bọ́ white garment kúrò ó mọ̀ tí di riot colour mọ́ yín lọ́wọ́ ẹ mọ̀ tí ń ṣe riot colour ẹ ti ń ṣe crazy garment ó mọ̀ tí di crazy mọ́ àwọn ọkùnrin yín náà ti ń lu wò sásọ o mo rí style kan l'Amẹ́ríkà tí màmá kan rán láìpẹ́ yìí wáì tí wọ́n ní rán nígbà tí wọ́n gbé fóònù dání tán rí ohun tẹ́yìn Èkó rán ẹ̀yìn Èkó yìí náà ni o Èkó yìí ni ẹ̀yìn Èkó ni Èkó àfi kí Ọlọ́run ṣàánú lẹ́kọ̀ọ́ yìí o ẹ̀yin Lagos ẹ bá wa ṣàtúnṣe o gbogbo ẹ̀yin olórí ìjọ kọ̀ọ̀kan ẹ dì lájú yín báyìí àwọn ọmọ yìí ń gbé crazy garment wá ẹ dẹ̀ ń gbowó lọ́wọ́ wọ́n sàn dá mẹ́wàá fún yín wọ́n máa kúnlẹ̀ níwájú ẹ báyìí àwọn kan múra báyìí wàá wò pé ṣé ṣọ́ọ̀ṣì náà rèé bí ìgbà tó jẹ́ wípé ẹ̀gbà mìíràn kọjá oríṣiríṣi yánmayàmá bí ìgbà tó jẹ́ ẹ̀wọ̀ mìíràn nígbà tẹ́ fẹ́ mú stáì ọ̀hún ẹ kàn múra bí àpò ẹ̀wà wọ́n wá dì bí èrùkú kí ló ṣẹlẹ̀ gangan tó o bá wọ sùtánà wọn hàn wá sọ sísàlẹ̀ ìgbà mélòó ni mo fẹ́ pariwo ẹ wọṣọ àǹkárá tẹ ń wọ̀bọ̀ láti ilé ẹ ní bọ ẹ gbé sùtánà lé ẹ tún gbé leke lé ẹ wá wú bí nǹkan ṣé kò sí orúurú òmú yín ni aṣọ àǹkárá wa máa yọ sàlẹ̀ labalabalaba kí ló dé tẹ̀ wo mírọ̀ kí ló dé tẹ̀ kí jowú nǹkan re ẹ ráwọn kan tó wọṣọ tí ó jẹ́ aṣọ àdúrà wọn máa pè ẹ́ wípé jọ ẹ máa bọ̀ wá sínú séráfù kan múra kí white ó tí ì bá wọn pàdé ó mà ṣe o bẹ́yìn ò bá kàwé láyé bò èèyàn máa ń kapọ́lọ́ ẹ o èèyàn máa ń kapọ́lọ́ o bó o bá kàwé o bá rí àwọn tó kàwé ìwọ náà wàá gbọ́dọ̀ máa meet standard yẹn wàá máa wo àwòkọ́ṣe rere lára wọn o kàwé nìyẹn chọ́ọ̀chì tiẹ̀ dọ́ra bọ̀ o ráwọn tó kàwé tí gbogbo wọn ṣe níní ìwọ náà gbìyànjú ìwọ̀nba náà gbìyànjú ìwọ̀nba kó wú jẹ́ kémi náà mú àwòkọ́ṣe rere yìí ẹ̀yin tẹ́ ń wọná dandan ẹ stop ẹ̀ bó o bá fẹ́ wọnú ṣọ́ọ̀ṣì mọ́ gbé aṣọ oníwòwò bí o wọn à ní gbé wá ń jọ́ mẹ́jọ tó bá dẹ̀ láwọn ò wá sọ fún wọn wípé ibi ó bá wù wọ́n kán gbà lọ èèyàn tìyẹ́ máa wá àwọn ẹni tẹ́ ẹjọ́ máa dé ọ̀run máa tẹ̀lé ọ ó ní ṣe aṣọ náà fi máa dọ́run ṣé o mọ̀ àtàṣọ àti gbogbo gbogbo tó gbé sílẹ̀ fún wa nínú ìlànà séráfù yìí gbogbo rẹ̀ ni wọ́n ń wò mọ́ wa lára orú ìwà tó ń wù ṣé ń tẹ́nìkan gbélẹ̀ ló ń wù ṣé ìwà tí wọ́n ní o mọ̀ ṣe ló ń ṣe gbogbo rẹ̀ ni tó bá fẹ́ lọ pàdé Ọlọ́run kì í ṣe kẹ́ máa rùn bọ̀nàbọ̀nà kẹ́ máa rùn ẹlòmíì dáńdù àlà ni a fi dáńdù àlà sára gbogbo ara rẹ̀ a máa kọ gbẹ̀gbẹ̀ àwọn pẹ́ẹ̀fù burúkú láì ṣàfiṣe tó bá pàdé ọmọ síráfù ẹlòmíì ti mọ̀ pé àwọn pẹ́ẹ̀fù kan dání ẹjọ́ ẹ má fún wa ń pẹ́ẹ̀fù yẹn o tó máa ń rùn bọ̀nàbọ̀nà yẹn tó bá kọjá lára ẹlòmíì wàá ti mọ̀ ọmọ sí ànẹ́sì lélẹ̀ o kò sí yàtọ̀ ẹ̀yin ò lè rọjà kẹrẹ àwọn pẹ́ẹ̀fù míì yàtọ̀ sáwọn pẹ́ẹ̀fù tó máa ń rùn bọ̀nàbọ̀nà yẹn kò múra báyìí kí ìwọ gan kò dẹ̀ máa dára ẹ lọ́rùn irọ́ o tí wà spiritual ó dìgbà tán bá kó gírèsì ọ̀nà ńlá gbogbo àwọn kinní yẹn wọ́n kó bora wọ́n máa bìlùà Ọlọ́run yóò wà pẹ̀lú yín ọmọ séráfù ẹ lọ ṣàtúnṣe o gbogbo àwọn àpò ẹ̀wà tẹ́ ń dì bí ìrùkú yẹn tẹ́ ń wọṣọ mọ́ṣọ ẹ wá wú gbùgbùgbùgbù kí ló ṣẹlẹ̀ ẹ wá ránṣọ yánmayàmá àwọn kan náà ń jójó bí ijó ìwọ jáde ń tiẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ rántí ni mo bísí gbogbo èyí tí mi ṣe mi ò ráyè fún wọn lẹ́sì ó ní kò síjó táwọn èèyàn ò lè jó
oríṣiríṣi ijó nìyàn lè jó níwájú Ọlọ́run. Rárá sà, rárá mà, kì í ṣe oríṣiríṣi ijó nìyàn lè jó o. Àwọn ijó kan wà kò fi ògo fún Ọlọ́run. Oríṣiríṣi ijó ló wà, oríṣiríṣi ijó ló wà, oríṣiríṣi ijó ló wà. Tó bá jẹ́ chọ́ọ̀chì ló fẹ́, Ọlọ́run ló fẹ́ jó fún, wàá jójó bí, torí bẹ́ẹ̀ lẹ̀kọ́ ilé ṣe wà. Wọ́n máa ń pe kinní kan ní ẹ̀kọ́ ilé, bóyá ṣé gbogbo ala pass through ẹ̀kọ́ ilé, torí bẹ́ẹ̀ làwọn òbí wa ṣe bí wa. Wọ́n máa train wa nílé, wọ́n máa train wa ní chọ́ọ̀chì, Sunday school, torí bẹ́ẹ̀ ni Sunday school ṣe wà. Ṣé o pass through Sunday school ṣá? Kò tó lè sọrú ọ̀rọ̀ yẹn jáde. Ṣé o gba Sunday school kọjá? Wọ́n máa kó ẹlẹ́kọ̀ọ́ dàgbà. Báyìí la ṣe ń hùwà níwájú Ọlọ́run, báyìí ni ijó wa níwájú Ọlọ́run, báyìí lọ̀rọ̀ wa níwájú Ọlọ́run, báyìí nìṣe wa tá a bá wà níwájú premises ẹ̀. Bọ̀ tá a bá kúrò, àwọn ìwà ìta rèé, àwọn ìwọ̀nba náà ni ìwà ìta yẹn. Bọ̀ níwájú ẹlẹ́dàá rẹ tọwọ́tọwọ́, ijó rẹ ò gbọ́dọ̀ dàbí tijú eléégún. Eléégún níjó tiẹ̀. Bóyá o mọ̀ pé oríṣiríṣi ijó la ní Nàìjíríà àti Yorùbá. Oníkálùkù ló níjó rẹ̀. Eléégún níjó wọn. Tẹ́légún tó bá ti ń gbọ́ pàràpàrà tó bá ti ń nasẹ̀ pàtà, wàá ti mọ̀ pé ṣé bí gbogbo abá wọn láyé ni, àbí abá wọn ni. Wọ́n bá ti ń jó oníkálùkù ló ó lè ọmọ kékeré gan tó bá ijó eléégún lélẹ́yìí, wọ́n níjó wọn bó ṣe ń jó. Tó o bá dé chọ́ọ̀chì tán bá bẹ̀rẹ̀ ijó tiwa mùkúlùmù kẹ́ máa jó, ó ní báwa kìrìsìtẹ́nì náà ṣe ń jó tiwa tí ò ní jọ tẹlégún. Tó bá gbé ìlú àgbámọ́lẹ̀ ti Séráfù sílẹ̀, tí a bá bẹ̀rẹ̀ sí ń jó ijó tiwa, ó ní bí Séráfù ṣe ń jó, báwọn bàbá yẹn ṣe jó tá a rí tí ò jọ tẹlégún. Gbogbo ẹ̀yin tẹ́ ń jójó òṣì, tẹ́ ń jó bí eléégún yẹn, mo mọ̀ pé inú eléégún lẹ ti di Kérúbù àti Séráfù. Ọmọ eléégún nìyí, ọmọ eléégún. Tá a bá wo foundation yín dáadáa, tá a bá trace ibi tẹ́ ti wá, ọmọ eléégún nìyí. Ègún orúkọ yín á máa jẹ́ eégún bíi àwọn eégún gbọ́là, oríṣiríṣi eégún wà ń bẹ̀. Ẹ̀yin lẹ́mọjó yẹn jó. Wọ́n láwọn bàbá yín kan wà lágẹ̀lú, àwọn bàbá yín kan wà nígbòho, àwọn bàbá yín kan, oríṣiríṣi àwọn bàbá yẹn náà dá. Wọ́n ní tó bá bẹ̀rẹ̀ sí ń jójó yẹn, lọ wádìí wọn, wàá mọ̀ pé ilé olóòṣà náà ti wá. Àwọn yẹn lọ, bọ̀ tó bá jí ọmọ tá a bí sínú Kérúbù àti Séráfù tòótọ́, tó jẹ́ wípé ìlànà Kírísítẹ̀nì ìdílé wọn, wàá rí ijó tiẹ̀ máa yàtọ̀ síjó eléégún. Ẹni tí ò gba tírẹ́sìsì eléégún kọjá, wàá rí, wàá dá mọ̀. Àwọn tí a fi ẹ̀mí mímọ́ tọ́, àwọn tí ẹ̀mí Ọlọ́run ṣamọ̀nà, àwọn ló ṣe ọmọ Ọlọ́run. Kì í ṣe gbogbo ijó, kì í ṣe ijó òṣì, àwọn ijó rándanrandan, bó bá lè kú ó kú, ijó ìwọ̀ntúnwọ̀nsì. Ẹ wá níta ló mọjó Dáfídì ijó tí Dáfídì ijó, tí ta ló lè sọjó tí Dáfídì ijó? Ṣé wọ́n níjó eléégún ni Dáfídì ijó? Mo bèrè. Dáfídì bọ́ra sílẹ̀, ìyàwó ẹ̀ kẹ́gàn ẹ̀ wípé ìbọ́ra sílẹ̀ tó bọ́ra lẹ̀, òun ni Míkẹ́lì, òun ló ṣe kẹ́gàn ẹ̀. Òun ni ìyàwó ẹ̀ ṣe kẹ́gàn ẹ̀ wípé ó bọ́ra sílẹ̀. Wáyì tí odidi ọba máa bọ́ra lẹ̀? Ọba ẹni tí wọ́n pè ní king, bíi kí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ báyìí kó wá bọ́ra sílẹ̀, kó wá lóun fẹ́ máa jó. Ṣó ti yé? Kó wá jó. Ṣùgbọ́n gan tẹ́ ń sọ̀rọ̀ yìí, tó bá jí ayé ìgbà yẹn ní ìsìn, ṣé blogger ò ní gbé? Mo bèrè, ṣé blogger ò ní gbé Dáfídì? Blogger ṣé bàbá ò ní gbọ́dọ̀ bọ́ra alẹ̀ nísìn? Àbólúwo kólúwo bọ́ra alẹ̀ báyìí kó gbé jambotisi kan wọ pátá nìkan kan fi máa jó. Ṣé gbogbo yín blogger ò ní bọ́ta? Ẹni tí ò ṣe blogger rí gan bọ́ta pé odidi ọba fi pátá jó, bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ṣùgbọ́n nígbà míì nǹkan wèrè ayé yìí a fi dààmú ọlọ́gbọ́n.
kò tọ́ sí ìyàwó wípé láti kẹ́gàn ọkọ ẹ̀ kábíyèsí ẹjọ́ níwọ̀ntúnwọ̀nsí o, kábíyèsí ẹ rọra o, ọlọ́run lè yí yín o, kì í ṣèdí òòṣà. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ nìyẹn. Ọlọ́run tó bá jẹ́ Ọọ̀ni báyìí ó ń bọ́ra wọn wá ní àwọn fẹ́ jó fún Ọlọ́run, bọ̀ nínú ìbọ́ra mi ni mo ti fẹ́ jó, kò sí question, kò sẹ́ni tó lè query wọn. Bàbá rẹ ló fẹ́ jó fún, mo fẹ́ jó fún ẹni tó lẹ̀mí mi, bọ́n ṣe ní kí n jó fún leléyìí. Ẹ wo ìgbà tí bàbá Tinubu fẹ́ wọlé, dádì wa Ọláìyá Igwe wọ́n lọ sí òkun, wọ́n lọ gbàdúrà ìhòòhò kí bàbá yẹn lè wọlé. Ṣẹ́yìn blogger ò gbé? Ṣé gbogbo yín ò sọ̀rọ̀ pé odidi Ọláìyá Igwe celebrity ó bọ́ra ẹ̀ sí o torí kí ṣé ẹ̀ sọ̀rọ̀ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Gbogbo nǹkan míì tó bá look sí ìwé ó ṣe rí bẹ́ẹ̀, ṣùgbọ́n ó ń bọ́ lọ́run sọ̀rọ̀ wípé òun fẹ́ kí nǹkan yìí ṣẹlẹ̀, ó dẹ̀ ṣẹlẹ̀. Ìgbà tí bàbá yẹn tí gbogbo ìlú túlé, morú èpè burúkú tí wọ́n fi ránṣẹ́ sí Igwe pé ìwọ kọ́ ló lọ gbàdúrà ní o, ṣùgbọ́n ó ti ń dọbẹ̀ ní ìsìn, ire ló kù tí bàbá Igwe ń gbà o. Bó ṣe rí nìyẹn. Bí èèyàn bá ń gbàdúrà sí Ọlọ́run, bẹ́ẹ̀yàn bá ní Ọlọ́run o, ijó yìí kì í ṣe ijó eléégún ni mo mọ̀ wípé Dáfídì máa jó lọ́jọ́ yẹn, kì í ṣe ijó eléégún. Ijó tó fìyìn fọ́lọ́run, o lè bọ́ sọ kó wá máa lọ báyìí, Ọlọ́run o ṣé o, o ṣé o. Àmọ́rú ijó tó jó, ṣùgbọ́n kì í ṣe ijó eléégún. Sí ń bẹ̀. O lè fi ti Dáfídì wé toró sí ń bẹ̀, ohun tó bá sojú rẹ ni wàá wí. Ẹ má fi ti Dáfídì jọ́ọ̀jì o, torí kò sojú ẹ, o mọrú ijó tó jó. Má sọ ti Dáfídì èyí tó ń rí ìdálúdẹ̀ nìṣèlú lọ́dọ̀ wọn gbà yẹn. Àmọ́ orú ìlú yẹn òfin tó wà ń bẹ̀, bọ̀ òfin tiwa ní Nàìjíríà ń bí àti ẹ̀kọ́ tí àwa gbà àti ẹ̀kọ́ tí àwa kọ́ òun ni pé kí ni o, ijó wa ọmọ Kìrìsìtẹ́nì, ijó níwọ̀ntúnwọ̀nsì tó fi ògo fún Ọlọ́run. Ijó eléégún wọn mọ bá ṣe ń jó, ijó sí òrìṣà wọn làwọn ń jó fún. Àwa fẹ́ jó tiwa fún Ọlọ́run, kì í ṣe ká wá máa jó bíi tàwọn eléégún yẹn, kó wá ní gbogbo ijó la lè jó. Mi ò gbà á, kì í ṣe gbogbo ijó la lè jó bẹ́ẹ̀. Ká wá máa, àwọn ijó kan tún wà nínú ayé, àwọn ijó orin oríṣiríṣi lóríṣiríṣi ṣá, bọ̀ ìwọ̀ntúnwọ̀nsì ní ti Kìrìsìtẹ́nì. Ìwọ̀ntúnwọ̀nsì lẹni tá à ń fi ẹ̀mí mímọ́ tọ́. Ìwọ̀ntúnwọ̀nsì ni ẹni tó wà nínú Ọlọ́run. Ijó tiwa ò gbọdọ̀ tún mú èébú dání. Ijó ò gbọdọ̀ tún fi jó jíjó kẹ́ ọkọ́rọ̀ òdì tún jáde torí pò ń jó. Gbogbo ohun tá a bá ń ṣe ò gbọdọ̀ fi pa ọmọ làkejì lára ni Bíbélì wí. Má fi ohun tó ń ṣe kó tún fi pa ọmọ làkejì lára. Má jẹ́ kí ẹnìkejì tún dẹ́ṣẹ̀ nítorí ohun tó ń ṣe. Gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì. Àtaṣọ, àtọ̀rọ̀, ìwọṣọ, ìwàásùn, ohun gbogbo tá à ń ṣe, béèyàn bá mú mi jùgò máa pa lórí, kán má ṣẹ̀ṣẹ̀ ní gbogbo ẹ̀ ló níwọ̀ntúnwọ̀nsì. Kì í ṣe gbogbo ijó ló wà ní àgbàwọlé pé gbogbo ijó ló lè jó, kó máa jójó àwọn ọmọ ìgboro, ọ̀rọ̀ bọ̀ kíbọ̀, kìkan kó máa kó wá ní gbogbo ijó rárá. Ijó ayé wà, ijó òtá wà, ijó chọ́ọ̀chì wà, ijó eléégún wà, ijó àwọn níléṣà wọ́n mọ̀ pé eégún kan ní etíyẹrí, àwọn etíyẹrí yẹn ó ní báwọn tún ṣe máa ń jó tiwọn. Èkìtì, ńgbà tí mo tún dé Èkìtì, ó ní bí àwọn Èkìtì ó ní bó ṣe ń jó tiwọn. Pàápàá ìlú kọ̀ọ̀kan gan tún níjó tiẹ̀, kò tútọ́. Ìlú kọ̀ọ̀kan ló níjó tó ń jó. Tó bá déjó Èkìtì báyìí wọ́n máa rí ẹsẹ̀ ni. Bẹ́ẹ̀ Iléṣà náà ó ní báwa náà ṣe ń jó. Ìkàrẹ́ ó ní bóníkálùkù ṣe ń jó. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ tá à ń ṣe, àti wọṣọ àtọ̀rọ̀ wa àti gbogbo ẹ̀ ìwọ̀ntúnwọ̀nsì. Gbogbo ayé ò ní borí wa, ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe o. Gbogbo àwọn ijó crazy, aṣọ crazy garment, aṣọ rándanrandan, kẹfì bílù, ẹnìkan bá yín kó sẹ́sì, kẹwàá kó sẹ́sà sọ yàmà.
ẹgbẹ́ búlù, ẹgbẹ́ lérẹ́dì, ẹgbẹ́ yẹ́lò, ẹgbẹ́ pínkì, kí ló ṣẹlẹ̀? ẹ wo mírọ̀ ni, ẹ wo mírọ̀ ni. ṣé bó tó bá jẹ́ báwọn bàbá àná ṣe wọ̀ nìyẹn, ṣé wọ́n máa rẹ́ni tẹ̀lé wọn? bàbá Mósè Orímọládé aṣọ àdúrà méjì náà fi ṣiṣẹ́ ìgbàlà yìí. ìhun tẹ́yìn wá yọ síbí onípọ̀ntì lónìí tẹ́ bẹ̀rẹ̀ sí gbọ́n mu. sùtánà méjì òun ló ṣiṣẹ́ ìgbàlà. ẹ jẹ́ ká mọ tá à ń ṣe o. aṣọ àdúrà wa níwọ̀ntúnwọ̀nsì ni, níwọ̀ntúnwọ̀nsì. ẹ jẹ́ ká lọ sínú bíbélì wa. níbo la dé? a ti wà ní ìwé Ámósì. ìwé Ámósì la dé o. àwọn ohun tí ó wà nínú ìwé yìí ní ìsọ̀rí ìdájọ́ lórí àwọn tí ń gbé agbègbè Ísírẹ́lì, ìdájọ́ lórí Ísírẹ́lì ìran 5. àwọn ni ohun ìsọ̀rí tó wà nínú ìwé Ámósì. ẹ jẹ́ ká lọ. kí n tó máa lọ sínú bíbélì, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ọmọ ìlérí international gospel promotion. mo dúpẹ́ lọ́wọ́ yín fún oore tẹ́ ṣe fún wa lánàá o. God bless you, I love you so much. mo ti ní mo máa sọ̀rí gbogbo àwa tá a bá ní ẹ̀bùn láti kọrin, ẹ jẹ́ kí àwa náà ká lọ fọ́lò ọmọ ìlérí international gospel promotion. ẹ jẹ́ ká lọ fọ́lò wọn, yóò dára fún wa. wọ́n ń promote olórin lọ́wọ́. ẹ jẹ́ káwa náà ká lọ fọ́lò wọn, ẹ jẹ́ ká reach sí wọn. wọ́n máa ṣe wá láàánú. ògo gbogbo wa ò ní wọmi. ọmọ ìlérí, I cite you. God bless you. Thank you very very much. ẹ ṣé, mo dúpẹ́ o. ẹ já lọ o. ẹ já síwèé wa síwèé Ámósì. ọ̀rọ̀ Ámósì ẹni tí ó wà nínú àwọn darandaran Tékòà. ṣé ẹ ti gbọ́? darandaran ni kí ni o? Ámósì o. àwọn tó wà nínú darandaran Tékòà tí ó rí ní ti Ísírẹ́lì. ní ọjọ́ ìjọba Úsíà ọba Júdà àti ní ọjọ́ Jeroboamu ọmọ Joaṣi ọba Ísírẹ́lì, ọdún 2 ṣáájú ìṣẹ̀lẹ̀ ẹni. Praise the Lord. àwọn ohun tó ṣẹlẹ̀ tí Ámósì rí nípa kíni o? nípa Ùsáyà àti Jeroboamu, nípa àwọn ọmọ Ísírẹ́lì. òun náà kọ àkọsílẹ̀ rẹ̀. ó sì wí pé Olúwa yóò bú jáde láti Síónì wá, yóò fọ ohùn rẹ̀ láti Jerúsálẹ́mù wá. ibùgbé àwọn olùṣọ́ àgùntàn yóò sì ṣọ̀fọ̀, òkè Kámẹ́lì yóò sì rọ̀. ìdájọ́ Ọlọ́run lórí àwọn orílẹ̀-èdè tí ó yí Ísírẹ́lì káàkiri, tí ó yí Ísírẹ́lì ká Síríà. báyìí ni Olúwa wí, nítorí ìrékọjá 3 ti Damasku àti nítorí 4, èmi kì yóò yí ìyà rẹ kúrò. nítorí wọ́n ti fi ohun èlò irin ìpakà pa Gileadi. ṣùgbọ́n èmi ò rán iná kan sí ilé Asieli tí yóò sì jó ààfin Beni-Hadadi wọn nírun. lórúkọ Jésù, iná ara iná ẹ̀mí kò ní jó wa. èmi ò sì sí ọ̀pá ìdábù Damasku pẹ̀lú. èmi ò sì ké ará pẹ̀tẹ́lẹ̀ Áfẹ́nì kúrò àti ẹni tí ó di ọ̀pá aládé nì mú kúrò ní ilẹ̀ Édẹ́nì. àwọn ènìyàn Síríà yóò sì lọ sí ìgbèkùn sí kiri ni Olúwa wí. Praise the Lord. lórúkọ Jésù Kristi, èmi àti yín a ò ní lọ sínú ìgbèkùn, a ò ní sí kiri, a ò ní ìfọ̀kànbalẹ̀. Filistia
báyìí ni Olúwa wí, nítorí ìrékọjá mẹ́ta ti Gásà àti nítorí mẹ́rin èmi kì yóò yí ìyà rẹ kúrò, nítorí wọ́n ti kó gbogbo ìgbèkùn ní ìgbèkùn lọ láti fi wọ́n lé Édómù lọ́wọ́. Ṣùgbọ́n èmi ò rán iná kan sára odi Gásà. Ó ṣe àbí ò ṣe? Ṣé ẹ ti rí? Gásà, ẹ ti gbàgbé, wọ́n rán iná síbi àlọ́ràn. Ìjà yẹn sì wà tán ń jà lọ́wọ́ ní Gásà o, hàn tí ìjà tán o. Ṣé ẹ ti rí? Ṣùgbọ́n èmi ò rán iná kan sára odi Gásà tí yóò sì jó ààfin rẹ̀ wọ́n nírun. Èmi ò sì ké ará Asdodi kúrò àti ẹni tí ó dí ọ̀pá aládé mú kúrò ní Askoni. Èmi ò sì yí ọwọ́ mi sí Ekroni. Ìyókù nínú àwọn ará Filistini yóò ṣègbé, ni Olúwa Ọlọ́run wí. Lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, gbogbo àwa tá a kù lórílẹ̀‐èdè yìí a ò ní ṣègbé lórúkọ Jésù Kristi. Tírè, ìdájọ́ Tírè rèé. Báyìí ni Olúwa wí, nítorí ìrékọjá mẹ́ta ti Tírè, àní nítorí mẹ́rin èmi kì yóò yí ìyà rẹ̀ kúrò, nítorí wọ́n fi gbogbo ìgbèkùn lé Édómù lọ́wọ́. Wọ́n kọ̀ sí pẹ́ o, wọn kò sì rántí májẹ̀mú arákùnrin. Ṣùgbọ́n èmi ò rán iná kan sára odi Tírè tí yóò jó ààfin rẹ̀ wọ́n nírun. Báyìí ni Olúwa wí, nítorí ìrékọjá mẹ́ta ti Édómù àti nítorí mẹ́rin èmi kì yóò yí ìyà rẹ̀ kúrò, nítorí ó fi idà lépa arákùnrin rẹ̀, ó sì gbé gbogbo àánú sọnù. Ìbínú rẹ̀ sì ń faniya títí, ó sì pa ìbínú rẹ̀ mọ́ títí láé. Ṣùgbọ́n èmi ò rán iná kan sí Témánì tí yóò jó ààfin Bósra wọn nírun. Ṣé ẹ ti rí ìdájọ́ wọn? Oníkálùkù wọn ṣe kí ni o? Wọ́n ń gba ìdájọ́ nítorí gbogbo nǹkan ti ṣe. Ṣé ẹ rántí láti ìgbà tí àwọn ọmọ Ísírẹ́lì tán ti ń bọ̀ ní ilẹ̀ Kénáánì, já kọjá àjá lọ, gbogbo tí wọ́n fi ojú àwọn ọmọ Ísírẹ́lì rí, gbogbo àwọn ìlú yẹn òun ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ṣe ìdájọ́ lé gbogbo wọn lórí ní kọ̀ọ̀kan. Gbogbo ẹni tó bá lòun máa fojú àwa náà ráre, gbogbo ẹni tó bá lòun máa fojú ògo wa gbolẹ̀, gbogbo ẹni tó bá lòun ní jẹ́ ká nísinmi, Ọlọ́run yóò ṣèdájọ́ kíkan lé wọn lórí. Ámónì ni eléyìí. Báyìí ni Olúwa wí, nítorí ìrékọjá mẹ́ta tí àwọn ọmọ Ámónì àti nítorí mẹ́rin èmi kì yóò yí ìyà rẹ̀ kúrò, nítorí wọ́n ti la inú àwọn aboyún Gileadi kí wọ́n lè bá mú agbègbè wọn tóbi. Ṣùgbọ́n èmi ò dá iná kan nínú odi Rábà, yóò sì jó ààfin wọn nírun. Wọ́n lanu aláboyún kí agbègbè wọn kó bá ṣe kí ni o, kó bá di ńlá. Pẹ̀lú ìhó ayọ̀ ní ọjọ́ ogun, pẹ̀lú ìjì ní ọjọ́ àjà. Ọba wọn ò sì lọ sí ìgbèkùn, òun àti àwọn ọmọ aládé rẹ̀ pọ̀, ni Olúwa wí. Lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, gbogbo ọ̀tá èmi àti ẹ yóò lọ sí ìgbèkùn lórúkọ Jésù Kristi. A ti wà ní orí kejì. Móábù. Báyìí ni Olúwa wí, nítorí ìrékọjá ti Móábù àti nítorí mẹ́rin èmi kì yóò yí ìyà rẹ̀ kúrò, nítorí ó ti sun egungun ọba Édómù di eérú. Ṣùgbọ́n èmi ò rán iná kan sára Móábù, yóò sì jó ààfin Kíríótì wọn nírun. Móábù yóò sì kú pẹ̀lú ariwo, pẹ̀lú ìhó ayọ̀ àti pẹ̀lú ìró ìpè. Èmi ò sì ké onídàájọ́ kúrò láàrin rẹ̀, èmi ò sì pa gbogbo ọmọ aládé inú rẹ̀ pẹ̀lú rẹ̀, ni Olúwa wí. Ṣé ti rí Móábù? Ṣé ti rí ohun tó gbẹ̀yìn wọn? Nítorí ibi tí wọ́n ti ṣe. Bàbá màmá, ìwọ náà má ṣe bí, torí ọjọ́ ọ̀la ohun tí ènìyàn bá ṣe ó máa gbà á. Bó o gbà á, àwọn ọmọ rẹ̀ á gbà á, torí Ọlọ́run owú ni tí mọ bí ẹ̀ṣẹ̀ bàbá wò láti ìran kìíní títí dé ìran kẹrin. Bẹ́ẹ̀ ni Ọlọ́run àánú ni tó máa ń fi àánú hàn ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tó bá fẹ́. Nídìí èyí, má ṣe bí sílẹ̀ o. Ṣé o ti rí gbogbo tí Móábù ti ṣe lánàá táwọn rò báwọn ti gbàgbé? Ọlọ́run bẹ̀rẹ̀ sí fi ìyà rẹ̀ ó fi jẹ wọ́n. Júdà, àti wà ní Júdà. Báyìí ni Olúwa wí, nítorí ìrékọjá mẹ́ta ti Júdà àti nítorí mẹ́rin èmi kì yóò yí ìyà rẹ̀ kúrò, nítorí wọ́n ti gan òfin Olúwa, wọn kò sì pa àṣẹ rẹ̀ mọ́. Èké wọn
èké wọn sì ti mú wọn ṣìnà èyí tí àwọn bàbá wọn ti tẹ̀lé, ṣùgbọ́n èmi ò rán iná kan sára Júdà yóò sì jó ààfin Jerúsálẹ́mù wọn nírun. Ó ṣe àbí ò ṣẹ? Nítorí gbogbo wọn pa òfin Ọlọ́run mọ́. Àwọn Júdà kí ni wọ́n ṣe o? Wọ́n jó Jerúsálẹ́mù, ó ti jó kan tó ṣẹ̀ṣẹ̀ wá tukọ̀ yìí. Gbogbo ohun tí wọ́n sọ ń Bíbélì yìí ó ti ṣẹ, kò sírọ́ kankan bẹ́ẹ̀. Òun ni kí ni o? Ìwọ náà pa òfin Ọlọ́run mọ́. Ohun tí Ọlọ́run bá ní ká ṣe, ẹ jẹ́ ká ṣe é. Ẹ má jẹ́ ká ṣàìgbọ́ràn, a ò ní jìyà. A ti wà ní ìdájọ́ Ọlọ́run lórí Ísírẹ́lì. Báyìí ni Olúwa wí, nítorí ìrékọjá 3 ti Ísírẹ́lì àti nítorí 4, èmi kì yóò yí ìyà rẹ kúrò. Nítorí wọ́n ta olódodo fún fàdákà àti tálákà fún bàtà ẹsẹ̀ méjì. Wọ́n tẹ orí tálákà sínú ekuru ilẹ̀, wọ́n sì yí ọ̀nà ọlọ́kàn tútù po. Àti ọmọ àti bàbá rẹ̀ wọlé tọ̀ wúńdíá kan láti ba orúkọ mímọ́ mi jẹ́. Ṣé o gbọ́? Ṣé o gbọ́? Wọ́n sì dùbúlẹ̀ lé aṣọ tí a fi lélẹ̀ fún ògo lẹ́bàá olúkúlùkù pẹpẹ. Wọ́n sì mu ọtí wáìnì àwọn tí a yà ní ilé Ọlọ́run wọn. Ṣùgbọ́n mo pa ara Ámórì run níwájú wọn, gíga ẹni tí ó dàbí gíga igi kédárì, òun sì le bí igi áókù. Ṣùgbọ́n mo pa èso rẹ̀ run láti òkè wá àti egbò rẹ̀ láti ìsàlẹ̀ wá. Èmi ò mú yín gòkè pẹ̀lú láti ilẹ̀ Íjíbítì wá, mo sì sìn yín ní 40 ọdún láginjù já láti ilẹ̀ àwọn Ámórì. Mo sì gbé nínú ọmọkùnrin yín dìde láti jẹ́ wòlíì, àti nínú àwọn ọ̀dọ́mọkùnrin yín láti jẹ́ Násírì. Bẹ́ẹ̀ kí ó rí ẹ̀yin ọmọ Ísírẹ́lì bí ni Olúwa wí. Ṣùgbọ́n ẹ̀yin fún àwọn Násárìtì ní ọtí wáìnì mu. Ṣé mọ̀ àwọn sọ́pẹ̀ àwọn Násírì tí wọn ò gbọ́dọ̀ mu ọtí, wọ́n mú fún wọn lọ́tí mu. Ẹ̀yin fún àwọn Násírì ní ọtí wáìnì mu, ẹ sì pàṣẹ fún àwọn wòlíì pé ẹ má ṣe sọ tẹ́lẹ̀. Wò ó, èmi ò tẹ̀ yín mọ́lẹ̀ bí kẹ̀kẹ́ tí ó kún fún ìtì ìtẹ́. Nítorí náà sísá yóò dẹ̀tì fún ẹni yíyára, onípa kì yóò sì mú ipá rẹ̀ le. Bẹ́ẹ̀ ni alágbára kì yóò lè gba ara rẹ̀ là. Bẹ́ẹ̀ ni tafàtafà kì yóò dúró, àti ẹni tí ó yasẹ̀ kì yóò lè gba ara rẹ̀ là. Bẹ́ẹ̀ ni ẹni tí ó gun ẹṣin kì yóò gba ara rẹ̀ là. Àti ẹni tí ó gbóyà nínú àwọn alágbára yóò sá lọ sí ihò ní ọjọ́ náà ni Olúwa wí. Ṣé ẹ ti rí ìdájọ́ ti Ísírẹ́lì? Má jẹ́ ká ṣẹ̀, má jẹ́ ká bara wa jẹ́, ẹ má jẹ́ ká bọ ọmọlàkejì jẹ́, ibi tí wọ́n bá pè ní mímọ́ má débẹ̀. Wọ́n pè ènìyàn ní ìránṣẹ́ Ọlọ́run, ó wá mọ̀ọ́mọ̀ ó fẹ́ ṣe nǹkan ìwọ̀sí, ó wá mọ̀ọ́mọ̀ lọ bá láti ba iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ jẹ́. Ṣé o rò bí Ọlọ́run máa fojú rẹ̀ wò ẹ́? Ṣé o rò bó máa lọ cut free? Wọ́n pè èèyàn ní wòlíì, ẹ̀rù ò bà ẹ́, àyà ò fò ẹ́, ó dẹ̀ rò bó máa lọ bẹ́ẹ̀? Kò possible, kò possible o. So gbogbo nǹkan ibi mímọ́ àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ṣe kí ni? Wọ́n bàjẹ́. Àwọn wòlíì wọ́n fún wọn lọ́tí mu, àwọn Násírì wọ́n ṣe wọ́n níwọ̀sí. Ẹ ti rí ìdájọ́ tó wà. A ti wà ní orí 3. Ẹ gbọ́ ọ̀rọ̀ yìí tí Olúwa ti sọ sí yín, ẹ̀yin ọmọ Ísírẹ́lì, sí gbogbo ìdílé tí mo ti mú gòkè láti ilẹ̀ Íjíbítì wá, wípé ẹ̀yin nìkan ni mo mọ̀ nínú gbogbo ìdílé ayé. Ṣé o ti gbọ́? Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn wípé kì í ṣe gbogbo ènìyàn ni ó wà fún Ọlọ́run? Ṣé o gbọ́ ohun tí ó wí níbi ìṣá? Ẹ jẹ́ ká túká o. Ṣé o ti rí wípé àwọn kan fún ègbé, Ọlọ́run ò dá wọn mọ̀. Ó lójú àwọn tí Ọlọ́run mọ̀ ní ọmọ. Ọlọ́run ò ní dá wa fún ègbé. Gbọ́, ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ní ti Olúwa ti sọ sí yín, ẹ̀yin ọmọ Ísírẹ́lì, sí gbogbo ìdílé tí ó mú gòkè láti ilẹ̀ Íjíbítì wá, wípé gbogbo ìdílé ayé, nítorí náà ni èmi ò bẹ̀ yín wò nítorí gbogbo ẹ̀ṣẹ̀ yín.
ìdílé tí ọlọ́run mú gòkè wá àwọn ni ọlọ́run mọ̀ ní kíní o ìdílé gbogbo ayé. ṣé ẹ rántí pé ibẹ̀ ni gbogbo ayé ti lọ, ibẹ̀ náà ni gbogbo wa ti tàn káàkiri tá a ti fọ́n ká, ibi tí ìdílé ayé ti bẹ̀rẹ̀ nìyẹn o. ẹ jẹ́ á tẹ̀síwájú. ẹ̀yin nìkan ni mo mọ̀ nínú gbogbo ìdílé ayé, nítorí náà èmi ò bẹ̀ yín wò nítorí gbogbo ẹ̀ṣẹ̀ yín. ọlọ́run máa bẹ̀ wá wò ẹ̀ṣẹ̀ tó dá láàárọ̀ lọ́sàn-án lálẹ́. nàìjíríà wà ń bẹ̀ o, ara ọmọ Ísírẹ́lì ni wá o, àwa ni ìran Ísírẹ́lì láfíríkà, láti gbé gbogbo Áfíríkà ìran Ísírẹ́lì ni wá. wàá rí ní Áfíríkà èyí tó bá ṣàkíyèsí pé gbogbo nǹkan wa dára, ó ṣàkíyèsí wípé ilẹ̀ wa dára. ó wo Ísírẹ́lì kó wá wo Nàìjíríà, gbogbo Áfíríkà kó wo, ká tó fi irúgbìn kan lélẹ̀ báyìí gbogbo ẹ̀ ti yọbọ̀ òkú, gbogbo nǹkan tá à ń ṣe láfíríkà ti dáa. lọ wo Ísírẹ́lì, the same thing. lọ wo lùmíì, wàá mọ̀ wípé Nàìjíríà, Áfíríkà, gbogbo Áfíríkà a wà ń bẹ̀ o. ọlọ́run yóò bẹ ìṣèmí àti ẹ wò. a ò bẹ̀ṣẹ̀ rẹ wò, a ò bẹ̀ṣẹ̀ mi wò ká tó wọlé ògo. a ò bẹ̀ṣẹ̀ rẹ wò dádì mọ́mì, a ò bẹ̀ṣẹ̀ rẹ wò, a ò bẹ̀ṣẹ̀ rẹ wò. ọjọ́ tó tọmọ lọ́mọ pa, ọjọ́ tó ṣẹ́yún, ọjọ́ tó ṣàgbèrè, ọjọ́ tó jẹun tí ò tọ́. gbogbo ń tá a ṣe wọ́n máa bẹ̀ wò ó. kedere ni níwájú ọlọ́run o, kò sí ní tó pamọ́, àfi ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, ká di ẹ̀dá tuntun. bàbá màmá wòlíì ni mí ò sí ń bẹ̀ o, pásítọ̀ lèmi, evangelist kò sí ń bẹ̀ o, ṣónígbẹ̀ nínú ni ẹ́, wọ́n máa bẹ̀ṣẹ̀ wò everybody. ṣùgbọ́n nítorí náà èmi ò bẹ̀ yín wò nítorí gbogbo ẹ̀ṣẹ̀ yín. iṣẹ́ wòlíì rèé, ẹja lọ. ẹni méjì lè rìn pọ̀ bí kò ṣe wọ́n rẹ́ bí. ṣó ṣeé ṣe? ìjẹ́ni méjì á rìn pọ̀ láì ṣe pó rẹ́, kò possible. òun ni wípé onífẹ̀ẹ́ mi ló ṣe tọ̀ mí wá. kí ló wá ṣẹlẹ̀? kí ló dé tí ìfẹ́ yẹn sá? níbo ni ìfẹ́ yẹn sá lọ? kí ló dé tí ìfẹ́ ti dòkú? mo béèrè, ṣé mi àti ẹ lè rìn pọ̀ láì ṣe pa rẹ́ bí? kò lè ṣeé ṣe. ẹ já tẹ̀síwájú. kìnìún yóò ké ramúramù nínú igbó bí kò ní ohùn ọdẹ bí. ọmọ kìnìún yóò ké jáde nínú ihò rẹ̀ bí kò rí nǹkan mú bí. ẹyẹ lè lu okùn ní ilẹ̀ níbi okùn dídẹ kó gbé sí fún un bí. okùn a lè ré kúrò lórí ilẹ̀ láì jẹ́ pé ó mú nǹkan rárá bí. a lè fún ìpè ní ìlú kí àwọn ènìyàn má bẹ̀rù bí. túláàsì a lè wà ní ìlú kí a má ṣe pé olúwa ni ó ṣe é bí. ṣé o gbọ́? praise the Lord. ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn? ìjẹ́ túláàsì a lè wà ní ìlú kó má jẹ́ pé olúwa ló ṣe é bí. oh God, oh God, oh God, praise the Lord. ṣé o ti mọ ibi tí ogun ti máa ń wá? òun ni wípé kò sí ní tó máa ṣẹlẹ̀, kò sí ní tó fẹ́ ṣẹlẹ̀, ewé kan ò ní jábọ́ lára igi kí ọba adẹ́dá má mọ̀ sí. gbogbo ewé tó wà lórí nǹkan yẹn, gbogbo rẹ̀ ni wọ́n kà pérépéré. bí kan bá fẹ́ réwé le, bí kan bá fẹ́ yẹ̀, bàbá mi mọ̀ ń pa ẹ o, toró ló dá gbogbo wọn. ṣé o gbọ́ ń tán kan bí? a lè fún ìpè nílùú kí àwọn ènìyàn má bẹ̀rù bí. túláàsì a lè wà ní ìlú kí ó má ṣe pé olúwa ni ó ṣe é bí. ọwọ́ ọlọ́run ni o. bí gbogbo nǹkan bá rú sókè, ẹni tó bá tiẹ̀ ti ń bá mi bọ̀ láti ìgbà tá a ti ń ka bíbélì yìí, wàá mọ̀ wípé ọwọ́ ọlọ́run ni ohun gbogbo wà. wò ó, bí nǹkan kan bá máa ṣẹlẹ̀ níbi tó ń gbé, pé nǹkan kan ṣẹlẹ̀, ọlọ́run mọ̀ sí. bí nǹkan kò bá ní ṣẹlẹ̀, ọlọ́run mọ̀ sí. bálàáfíà wà níbì kan, ọlọ́run mọ̀ sí. kò sálàáfíà, ọlọ́run mọ̀ sí. ọwọ́ ọlọ́run ni gbogbo ayé wa wà.
túláàsì kan kò lè ṣẹlẹ̀ ní ìlú kó má ṣe pé Ọlọ́run mọ̀ sí ọ. Nítorí Olúwa ni Ọlọ́run kí ó ṣe nǹkan gbọ́, nítorí Olúwa Ọlọ́run kí ó ṣe nǹkan kan, ṣùgbọ́n ó fi ohun kọ̀ọ̀kan rẹ̀ hàn àwọn wòlíì ìránṣẹ́ rẹ̀. Ọlọ́run ò lè ṣe nǹkan kan kó má fi àwọn ìran yẹn hàn. A fi hàn wá fìrí, a ṣe wá báyìí. Ó lè dàrú mọ́, ìgbà míì ó lè sọ kó yé wa yéké, ìgbà míì ó lè dàrú bọ̀ pé ìjì kan nǹkan kan máa ṣẹlẹ̀ tó máa báyàn lójijì, àfẹni tí ó jẹ́ bí sọ̀rọ̀ kò mọ̀ pé òun ni wọ́n ti pa lówe fún, kò kọ bí ara sí. Praise the Lord. Ó máa ń fi nǹkan rẹ̀ hàn àwọn wòlíì rẹ̀ gbogbo ìkọ̀kọ̀, ṣùgbọ́n ó fi ohun ìkọ̀kọ̀ rẹ̀ hàn àwọn wòlíì ìránṣẹ́ rẹ̀. Kìnìún tí ń ké ramúramù, ta ni kì yóò bẹ̀rù bí? Olúwa Ọlọ́run ti sọ̀rọ̀, ta ni lè ṣe àsọtẹ́lẹ̀ bí? Tọ́lọ́run bá sọ̀rọ̀, ta ló máa tún sọ̀rọ̀? Kò sí. Ìparun Samaria. Ẹ kéde ní ààfin Aṣódòdù àti ní ààfin ní ilẹ̀ Íjíbítì, kí ẹ sì wí pé, pe ara yín jọ lórí àwọn òkè ńlá Samaria, kí ẹ sì wo ìrọ́kẹ̀kẹ̀ ńlá láàrin rẹ̀ àti ní ìnilára rẹ̀ láàrin rẹ̀. Nítorí wọn kò mọ̀ bí a ti ń ṣe òtítọ́ ni Olúwa wí. Ṣé o gbọ́? Wọ́n ní òtítọ́ jìnnà lẹ́nu wa, àfirọ́, irọ́ pétépété. Ẹ jẹ́ ká yé parọ́. Nítorí wọn kò mọ̀ bí a ti ń ṣe òtítọ́ ni Olúwa wí. Wọ́n ti kó ìwà ipá àti ìwà olè jọ ní ààfin wọn. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, ọ̀tá kan yóò sì wá sí ilẹ̀ náà ká. Ọ̀tá kan yóò sì wá yí ilẹ̀ náà ká. Òun ò sọ agbára rẹ̀ kalẹ̀ kúrò lára rẹ̀, a ó sì kó ààfin rẹ̀ wọ́n nì. Báyìí ni Olúwa wí, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tí ń gba ìtàn méjì kúrò nínú ẹnu kìnìún, bẹ́ẹ̀ ni ẹ̀là etí kan, bẹ́ẹ̀ ni a ó mú àwọn ọmọ Ísírẹ́lì tí ń gbé Samaria kúrò ní igun àkéte àti ní aṣọ Damasku ìrọ́gbọ̀kú. Ẹ gbọ́, ẹ sì jẹ́rìí sí ilé Jákọ́bù ní Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí, pé ní ọjọ́ tí èmi ò bẹ ìrékọjá Ísírẹ́lì wò lára rẹ̀, èmi ò bi àwọn pẹpẹ Bẹ́tẹ́lì wò pẹ̀lú. Ṣé ti rántí Bẹ́tẹ́lì? Ẹ rántí níbi tí ládà Jákọ́bù tó Bẹ́tẹ́ ṣẹ gbọ́. Ó ní kí ni o? Èmi ò bẹ pẹpẹ Bẹ́tẹ́lì wò, èmi ò bẹ àwọn pẹpẹ Bẹ́tẹ́lì wò pẹ̀lú. A ó sì ké ìwo pẹpẹ kúrò, wọn ò sì wó lulẹ̀. Èmi ò sì lu ilé òtútù pẹ̀lú ilé ẹ̀rùn, ilé ẹ̀yìn ẹ̀rín yóò sì ṣègbé, ilé ńlá wọn ni yóò sì ní òpin ni Olúwa wí. A ti wà ní orí 4. Ẹ gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ̀yin ọmọ màlúù Báṣánì tí ó wà ní òkè ńlá Samaria, tí ó ní tálákà lára. Gbogbo ẹni tó bá ní tálákà lára, ìwọ olówó, oríra rẹ lólówó àbí? O wá fẹ́ fọwọ́ ọlá, o fẹ́ fi gbá tálákà lójú, o ti mọ̀ wípé kò lówó tó àbí? Ṣùgbọ́n o lọ́lọ́run. Kí ni mo ló ṣe? O ní Ọlọ́run á dẹ̀ gbèjà ẹ. Sórí àti owó ẹ àti agbára tó ní yẹn, Ọlọ́run á sọ di ẹdun arinlẹ̀. Praise the Lord. Ẹ gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ̀yin ọmọ màlúù Báṣánì tí ó wà ní òkè ńlá Samaria, tí ó ní tálákà lára, tí ó tẹ aláìní rẹ̀, tí ó wí fún olúwa wọn pé, gbé wa kí a sì mú. Olúwa Ọlọ́run ti búra nínú ìwà mímọ́ rẹ̀ pé, sáà wò ó, ọjọ́ wọn ni yóò dé bá yín, tí òun tí ó fi ìwọ̀ gbé yín kúrò, yóò sì fi ìwọ̀ ẹja gbé ìran yín. Bẹ́ẹ̀ ló ṣe máa rí fún gbogbo ẹni tó ní ayé wa lára. Gbogbo ẹnikẹ́ni tó ní tálákà lára, tó fi ìpọ́njú, tó lóun fẹ́ fi wá sínú ìpọ́njú, Ọlọ́run máa fi ìwọ̀ gbé wọn. A ò ní wà nínú ìpọ́njú, Ọlọ́run ò dẹ̀ ní sọ wá di tálákà. Olówó làwa náà, ẹni ńlá làwa náà,
a ò ní di ẹni yẹpẹrẹ. Praise the Lord. Àti ní ibi yíya odi wọn ni ẹ̀yin ò bá jáde lọ olúkúlùkù níwájú rẹ̀ gan ẹ̀yin ò sì gbé ara yín sọ sí Almona ni Olúwa wí. Ísírẹ́lì kò kẹ́kọ̀ọ́. Ṣé o gbọ́? Ẹ̀yin ọmọ kérúbù àti séráfù, sẹ́yìn náà kọ̀ báyìí láti kẹ́kọ̀ọ́. Ẹ̀yin náà kọ̀ láti kẹ́kọ̀ọ́ o. Ẹ̀yin náà ni séráfù ọ̀hún o. Ibẹ̀ lẹ ti wá. Tó bá ń pe ọmọ Ísírẹ́lì lónìí, ọmọ séráfù ni. Ẹ̀yin ni ẹ kọ̀ láti kẹ́kọ̀ọ́. Ẹ kọ̀ láti gbọ́. Ẹ já lọ. Ẹ wá sí Bẹ́tẹ́lì kí ẹ gbọ́ o. Ẹ wá sí Bẹ́tẹ́lì kí ẹ sì dẹ́ṣẹ̀. Ẹ mú ìrékọjá yín pọ̀ sí ní Gígálì. Ẹ sì mú ẹbọ yín wá ní òròwúrọ̀ àti ìdámẹ́wàá yín lẹ́yìn ọdún 3. Kí ẹ sì rú ẹbọ ọpẹ́ pẹ̀lú ìwúkàrà. Ẹ kéde kí ẹ sì fi ọrẹ àtinúwá lọ. Nítorí bẹ́ẹ̀ ni ẹ̀yin fẹ́, ẹ̀yin ọmọ Ísírẹ́lì ni Olúwa Ọlọ́run wí. Ṣé ẹ gbọ́ báyìí? Ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ ní ìṣáájú, ó ṣe àbí ó ṣe? Pé gbogbo tẹ́ ẹ mọ̀ nìyẹn. Kán mọ́rẹ wá, ọrẹ àtinúwá, ìdámẹ́wàá, owó òkórè, owó àjọ̀dún, owó ọpẹ́, owó oyè, owó gbá. Tán bá sà ti dá gbogbo yẹn, ayé wọn ìbá yìnrìn, ọ̀bá àmọ́mọ́ Jésù, ọ̀bá àmọ́mọ́ bíi tí Kristi jókòó, ọ̀bá àwọṣọ búláàkì, ọ̀bá àwọ̀rìn òwò, ọ̀bá àrìn òwò, kò kàn yín. Ṣé ẹ ti gbọ́ ohun tó wí bí? Ohun tẹ́ ẹ mọ̀ nìyẹn. Ẹ̀yin àti ọmọ Ísírẹ́lì ẹ yàtọ̀ síra wọn. Kán ti mú ọrẹ àtinúwá wá, kán ti dáwó. Ẹ fi Jésù lọ̀ wọ́n. Kán jójó àbàmì, kán jójó yọ̀dí, kán ṣe gbogbo ẹ̀, kán kán sọ ọ̀tán ìyókù kán máa bá yé wọn lọ. Ẹ já tẹ̀síwájú. Èmi pẹ̀lú sì ti fún yín ní mímọ́ ẹ̀yin ní gbogbo ìlú yín àti àìní oúnjẹ ní ibùgbé yín gbogbo, síbẹ̀ ẹ̀yin kò yí padà sọ́dọ̀ mi ni Olúwa wí. Ṣé o gbọ́? Ọlọ́run mọ̀ọ́mọ̀ ó fi yàn kíyàn mú kébi pa ìsíbẹ̀ ìgbẹ̀yìn ẹ yí padà. Ẹ mọ gbogbo ohun tó ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, ṣe é torí bẹ́ẹ̀ yí padà? Ẹ̀yin kẹ̀kẹ́ mọ́là. Àti pẹ̀lú èmi ti fa owó òjò sẹ́yìn kúrò lọ́dọ̀ yín nígbà tí ó kù oṣù 3 sí fún ìkórè. Èmi sì ti mú òjò rọ̀ sí ìlú kan, èmi kò sì jẹ́ kí ó rọ̀ sí ìlú mìíràn. Ṣé ẹ ti rí? Ṣé o ti rí pé ọwọ́ Ọlọ́run òjò á máa rọ̀ nílùú bíi kò ní débí? Ṣé o ti rí pé ọwọ́ Ọlọ́run àwọn sáyẹ̀nsì á ní ibi tójò pọ̀ sí ni òjò ló ṣe kinní kan. Irọ́ ni o. Ọba àwọn ọba ni. Ṣé bó ti gbọ́? Òun la kà jáde níbí. Gbọ́ o, èmi kò sì jẹ́ kí òjò rọ̀ sí ìlú mìíràn. Ó rọ̀ sí apá kan níbi tí kò gbé rọ̀ sí rọ̀. Bẹ́ẹ̀ ni ìlú 2 tàbí 3 rìn lọ sí ìlú kan láti mú omi, ṣùgbọ́n kò tẹ́ wọn lọ́rùn. Síbẹ̀ ẹ̀yin kò tí ì yí padà sọ́dọ̀ mi ni Olúwa wí. Ohun gbogbo lọ́lọ́run ti ṣe. Bóyá ẹ tiẹ̀ yí padà, ogun Boko Haram lóde yìí. Síbẹ̀ ẹ tí ì yí padà o. Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbógun Boko Haram wá, bóyá gbogbo yẹn wá ojú un. Bóyá ẹ wá ojú un kẹ́ yí padà sí ẹ̀yin kẹ̀. Mo ti fi ìrẹ̀dànù, ẹgbọ́ o, mo ti fi ìrẹ̀dànù àti ìmúwọ̀dù lù yín nígbà tí ó gbà yín àti ọgbà yín, àjàrà yín àti igi ọ̀pọ̀tọ́ yín àti igi ólífì yín pọ̀ sí. Kòkòrò jẹ wọ́n run. Síbẹ̀ ẹ̀yin kò tí ì yí padà sọ́dọ̀ mi ni Olúwa wí. Ṣé ẹ ti gbọ́? Kòkòrò jẹ oko yín, gbogbo ìrẹ̀dànù wà, síbẹ̀ ẹ ṣí ọkàn yín le náà ni. Mo ti rán àjàkálẹ̀ àrùn sáàárín yín gẹ́gẹ́ bíi ti Íjíbítì. Àwọn ọ̀dọ́mọkùnrin yín ní èémí
ní èémí sì ti fi àwọn ọ̀dọ́mọkùnrin yín ni èémí sì ti fi idà pa, wọ́n sì ti kó ẹṣin yín ní ìgbèkùn pẹ̀lú, mo sì ti jẹ́ kí òòrùn ibùdó yín bú sókè wá sí imú yín, síbẹ̀ ẹ̀yin kò yí padà sọ́dọ̀ mi ni Olúwa wí. Ṣé ti gbọ́? Gbogbo ogun tó ń ṣẹlẹ̀ yìí ta ló rán? Bóyá ẹ máa yí padà, bóyá ẹ tiẹ̀ ronú, Jésù wà ń bì kẹjá afáyé wa fún, oògùn lẹ tún lọ padà ṣe. Bẹ́ẹ̀ ṣe tún máa sa oògùn lẹ ń wá kiri, ẹ̀wà ojú ọ̀nà Kristi. Wọ́n ti ṣẹlẹ̀ sáwọn kan, gbogbo tí Ọlọ́run ti ṣe sí wọn, ìjẹ́ wọ́n yí padà. Tiwa ló wà Nàìjíríà yìí, ṣé ẹ torí bẹ́ẹ̀ yí padà? Ṣe lẹ̀ ń sáré agbára? Ẹ já tẹ̀síwájú. Mo sì ti bì ṣubú nínú yín bí Ọlọ́run ti mú Sódómù òun Gòmárà ṣubú, ẹ̀yin sì dàbí ogun náà tí a fàyọ kúrò nínú ìjóná, síbẹ̀ ẹ̀yin kò tí ì padà sọ́dọ̀ mi ni Olúwa wí. Ṣé gbọ́? Nítorí náà báyìí ni èmi ò ṣe sí ọ, ìwọ Ísírẹ́lì, àtẹ̀yin ọmọ Nàìjíríà àtọmọ Séráfù tẹ́ ẹ̀ yí padà sí Ọlọ́run gbọ́. Àti nítorí èmi ò ṣe èyí sí ọ, múra láti pàdé Ọlọ́run rẹ, ìwọ Ísírẹ́lì, nítorí sáà wò, ẹni tí ó dá àwọn òkè ńlá, tí ó sì dá afẹ́fẹ́, tí ó sì sọ fún ènìyàn ohun tí ó rò ní inú rẹ̀ já sí, ohun tí èrò inú rẹ̀ já sí, tí ó sọ òwúrọ̀ di òkùnkùn, tí ó sì tẹ ibi gíga ayé mọ́lẹ̀. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni orúkọ rẹ̀. Praise the Lord. Oh God, oh God, oh God. Ṣé ẹ ti gbọ́ orúkọ rẹ̀? Ọba àwọn ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ọba tó wà nínú afẹ́fẹ́. Ìyìn yẹ ilé rẹ̀ o, ọba àwọn ọba o, ìyìn yẹ ilé rẹ̀ lógo. Ọba tó mú agbo àbòrin bí, ìyìn ògo ló yẹ o. Ọba tó dá òkè ńlá, tó dá afẹ́fẹ́, ìyìn ògo yẹlé rẹ̀ o. Ọba tó dá erinmi, ọba tó dá èèrà, ọba tó dá ojú, tó dá ọ̀run, tó dá omi ara, ìyìn ògo yẹlé rẹ̀. Torí bẹ́ẹ̀ àwọn ènìyàn ò torí bẹ́ẹ̀ yí padà. Ó mà ṣe o. Ṣé ẹ ti rí ohun tí Ọlọ́run kà sílẹ̀? Gbogbo ohun tí Ọlọ́run mọ̀ọ́mọ̀ ń ṣe, ọwọ́ Ọlọ́run ni gbogbo wàhálà, ìjì, nǹkan bóyá tó bá yí padà kẹ wá ojú, ṣùgbọ́n síbẹ̀ ṣe. Ṣé ẹ ti gbọ́ ohun tó lóun fẹ́ ṣe? A máa kà ní ọjọ́ Monday, ibi tá a ti máa dúró rè. A sì máa ka 5 o, 5 ni. Ẹ jẹ́ ká orí 5. Tá bá ti ka 5 a máa lọ ká máa relé wa. Ẹ jẹ́ ká orí 5 yẹn. Ìpè sí ìrònúpìwàdà, gbogbo ọmọ Séráfù, gbogbo ọmọ Nàìjíríà, gbogbo orílẹ̀-èdè tó wà káàkiri àgbáyé, ọmọ Áfíríkà, ìpè sí ìrònúpìwàdà. Let's go. Ẹ gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ gbọ́ ọ̀rọ̀ yìí tí èmi ò gbé sókè sí yín, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ o. Àní ohun rere gbọ́ o, àní ohun rere ẹkún, ẹ̀yin ilé Ísírẹ́lì. Bàbá màmá, ṣé o ti gbọ́ nígbà tá ń kábọ̀ ní 4 yẹn, ó ní ohun tó máa dé bá yín nígbà tó ṣe gbogbo rẹ̀. Ó ṣe òjò, ó fa owó òjò sẹ́yìn, ìyàn mú, gbogbo rẹ̀ jà, ìjì jà, wọ́n rán afẹ́fẹ́, wọ́n ṣe, kò sí kankan tó ẹ ronúpìwàdà. Ìdájọ́ rèé o, ìdájọ́ ló wá fẹ́ gbé kalẹ̀ yìí o. Ohun tó fẹ́ ṣẹlẹ̀ rèé, torí pé gbogbo yín ò ronúpìwàdà báyìí. Ẹ gbọ́ ọ̀rọ̀ yìí tí èmi ò gbé sókè sí yín, àní ohun rere ẹkún, ẹ̀yin ilé Ísírẹ́lì. Wúndíá Ísírẹ́lì ti ṣubú tí kì yóò dìde mọ́, a kọ̀ ọ́ sílẹ̀ lórí ilẹ̀ rẹ̀, kò sí ẹni tí yóò gbé e dìde. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí,
ìlú tí ó jáde lọ ní 1,000 yóò sì kù 100, èyí tí ó sì jáde lọ ní 100 yóò sì kù 10. Ṣé ẹ ti gbọ́? Ṣé ẹ rí ìdájọ́? Yóò sì kù 10 fún ilé Ísírẹ́lì. Nítorí báyìí ni Olúwa wí fún ilé Ísírẹ́lì, ẹ wá mi, ẹ̀yin ò sì yè. Bàbá màmá, wá Ọlọ́run kó o sì yè. Jẹ́wọ́ Kristi ní Olúwa àti Olùgbàlà kó o sì yè. Kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kó o sì yè. Yé bá tọmọlàkejì jẹ́, ò jẹ́ èèyàn láàárọ̀ àjẹ́ lálẹ́, ńgbò bá dalẹ́ wàá máa fò sí o kiri. Yé ṣe bẹ́ẹ̀ mọ́, stop ṣe bẹ́ẹ̀. Wá Ọlọ́run, omi ni ẹ máa mu, yé mẹ̀jẹ̀ ènìyàn. Ẹ̀jẹ̀ ènìyàn ni wàá máa mu, ẹni tó máa fi rúbọ ni wàá máa wá kiri. Àìmọye ẹlòmíì ó ti pa nǹkan rẹ̀ sàn, àìmọye nǹkan ló ti ṣe. Inú ẹgbẹ́ burúkú tán mú ẹ wọ̀, ó kù bó ṣe fẹ́ jáde, tètè jáde ńbẹ̀ kó o yè. Gbọ́ o, ó ní ẹ wá mi, ẹ̀yin ó sì yè. Wá Ọlọ́run o, jẹ́wọ́ rẹ̀ ní Olúwa àti Olùgbàlà kó bá yè, kó mọ́ bá ṣubú. Let's go. Ṣùgbọ́n ẹ má ṣe wá Bẹ́tẹ́lì, bẹ́ẹ̀ ni kí ẹ má wọ inú Gíleádì lọ, ẹ má sì ré kọjá lọ sí Bẹ́ṣébà, nítorí lóòótọ́ Gígálì yóò lọ sí ìgbèkùn, Bẹ́tẹ́lì yóò sì di asán. Ṣó gbọ́? Bẹ́tẹ́lì àná tí wọ́n pọ́nlé pé ẹ̀kọ́ a ó sọ ní Bẹ́tẹ́lì, kí ló máa ṣe? Yóò di asán. Nítorí kíni? Àìgbọ́ràn, àìwá Ọlọ́run, ìwà ipá, àìronúpìwàdà, bátẹlọmọlàkejì jẹ́, kò ní ga, kò ní tómi, kò ní ṣe kinní kan. Kí ló máa ṣe? Yóò di asán. Ẹ wá Olúwa, ẹ̀yin ò sì yè. Ṣé o gbọ́? Ó tún sọ. Ẹ wá Olúwa, ẹ̀yin ò sì yè, kí ó má bàa gbilẹ̀ bí iná ní ilé Jósẹ́fù, á sì jó oorun tí kì yóò fi sí ẹnìkan láti pa á ní Bẹ́tẹ́lì. Ẹ̀yin ò sì gbọ́ o, ẹ̀yin tí ẹ sọ ìdájọ́ di ìwọ̀, tí ẹ sì kọ̀ òdodo sílẹ̀ ní ayé. Ẹ wá ẹni tí ó dá ìràwọ̀ méje nì àti Óríónì, tí ó sọ òjìji ikú di òwúrọ̀, tí ó sì fi ooru mú ọjọ́ ṣókùnkùn, tí ó pe àwọn omi òkun, tí ó sì tú wọn jáde sójú ayé. Olúwa ni orúkọ rẹ̀. Praise the Lord. Tí ó mú ìparun kọ mánà sórí alágbára, tó bẹ́ẹ̀ tí ìparun yóò wá sí odi agbára. Wọ́n kórìíra ẹni tí ń bá ni wí ní ẹnu bodè. Ṣó gbọ́? Orú àwa ìkẹ́, àwa kẹ̀kẹ́ mọ́là, gbogbo ayé ló ń bá wa ṣọ̀tá. Kí ni wọ́n bá wa jà? Torí pé à ń sọ̀rọ̀, àwa ń sòótọ́ ọ̀rọ̀, àwa ń pè wọ́n sí ìrònúpìwàdà, wọ́n ti dọ̀tá wa. Kán ní sídìí ilẹ̀ ni mò ń ṣe lọ́wọ́ báyìí, èèyàn bíi 1.5 á máa wò mí. Kán ní jó ni mò ń jó báyìí, yọ̀dí ẹsẹ̀ yìn àrá fẹ́ sán gẹ̀gẹ̀. Ẹ wá wò àbí? Kán ní ṣe ni mo gbé ṣòkòtò báyìí, kí n wọ ṣòkòtò kan, kí n wọ apá kan, kí n gbé tọ́ọ̀pù kan síbí, ọ̀ kí n wọ aṣọ kan báyìí tí ò bòdodo. Èèyàn bíi 1 million á máa wò. Ẹ wá máa ìyàlẹ̀ Mósè, èwo náà tún kó sí? Ẹ wá máa kọ́. Máàmí ride on, carry go. Torí pé ọmọ ayé nìyí, torí pé ohun tí ayé lẹ fẹ́ gbọ́, ẹ lè gbọ́ lẹ́nu tèmi o. Ohun tí ẹ fẹ́ gbọ́ ni mò ń sọ yìí o. Bó o bá ti lè kọ́mẹ̀tì sí tí mò ń ṣe yìí, máa lọ ń lọ ẹ. Gbọ́ ohun tó wí o. Ẹ wá ẹni tí ó dá ìràwọ̀ méje nì àti Óríónì, tí ó sọ òjìji ikú di òwúrọ̀ nì. Ó fi ooru mú ọjọ́ ṣòkùn, tí ó pe àwọn omi òkun, tí ó sì tú wọn jáde sójú ayé. Olúwa ni orúkọ rẹ̀. Tí ó mú ìparun kọ mánà sórí alágbára, tó bẹ́ẹ̀ tí ìparun yóò wá di alágbára. Wọ́n kórìíra ibi tí mò ń lọ nìyẹn. Wọ́n kórìíra òtítọ́. Wọ́n kórìíra ẹni tí ń bá ni wí ní ẹnu bodè, wọ́n sì kórìíra ẹni tí ń sọ òtítọ́. Bàbá màmá, ṣó o kórìíra mi? Ṣó o kórìíra? Tí ẹ ti pọ̀ jù. Ṣé bó náà ní lọ́wọ́? Ṣé bó náà ń ṣe tiẹ̀? Ta ló mọ̀? Ta ní dá? Gbogbo wa la ń pera wa. Mo sọ fún ẹ níbí wípé mo pé àbí?
orí mi lọ́jọ́ kan kí n sọ fún ẹ pé èmi ni mo mọ̀ o, èmi kì í jalè, èmi kì í ṣe rárá. A jọ ń pera wa sí àkíyèsí pé ká jáwọ́, pé ká jọ má ṣe mọ́. Kò sẹ́ni tó mọ̀, toró nígbẹ́ nínú ni wá, ènìyàn ni wá, bọ̀ ó níbi tó ní kálukú ti ń jáwọ́. Mi ò ṣe mọ́, mi ì ṣe mọ́. Èmi náà ń pè ìwọ náà sí bí mo ṣe ní mi ì ṣe mọ́, ìwọ náà má ṣe mọ́. Ìwọ náà jáwọ́, ìwọ náà má bà tèèyàn jẹ́ mọ́. Má wàá kú sí ìyàn, má robi sọ́mọlàkejì, máa wá àlàáfíà, jẹ́ kínú ẹ máa dùn sí ohun gbogbo. Má kórìíra èèyàn, má ṣọ̀tẹ̀, má bà tèèyàn jẹ́, má robi sí ìyàn, máa ní ayọ̀ lójoojúmọ́. Ohun tí mò ń pè ẹ́ sí nìyẹn. Ohun tèmi ní tèmi, èmi ò bá tọmọlàkejì jẹ́, èmi ò wá ṣubú èèyàn, tèmi nìyẹn o. Ọlọ́run ní jẹ́ bá yé èèyàn jẹ́ láyé mi o. Èmi ò ní rírò láyé mi, dẹ̀ ní rírò pé mo fẹ́ pa ẹ́, mo fẹ́ mú ẹ, mo fẹ́ ṣe nǹkan ibi. Ọlọ́run Mósè ò ní jẹ́. Bọ̀ bí wọ́n bá fẹnu ẹ sọ, ó ti di back to sender. Bó ṣe rí nìyẹn. Torí Ọlọ́run ní jẹ́ ń gbé gùlùgẹ́lẹ́ pé mo fẹ́ lọ bàtà lágbájá jẹ́. Rárá o, rárá o. Ọlọ́run ní jẹ́ ohun tí mo ní ni mò ń fún ọ, pé mi ò bá tèèyàn jẹ́, ìwọ náà má bá tèèyàn jẹ́ o. Mi ń rokú síyàn, má rokú síyàn o. Má robi ròyàn o. Má wá ìṣubú ènìyàn. Ṣé bó gbọ́? Wọ́n kórìíra ẹni tí ń bá ni wí ẹnu bodè, wọ́n sì kórìíra ẹni tí ń sọ òtítọ́. Nítorí náà ni wọ́n bí ìtẹ̀mọ́lẹ̀. Nítorí náà níwọ̀n bí ìtẹ̀mọ́lẹ̀ yín ti wà lórí tálákà, tí ẹ̀yin sì gba ẹrù àlìkámà lọ́wọ́ rẹ̀, ẹ̀yin ti fi òkúta tí a gbẹ́ kọ́ ilé, ṣùgbọ́n ẹ kì yóò gbé inú wọn. Ṣé o gbọ́? Torí ẹ̀rù lẹ fi gbà á, alọ́nilọ́wọ́gbà ló fi kọ́. Ṣùgbọ́n ẹ kì yóò gbé inú wọn. Ẹ̀yin ti gbin ọgbà àjàrà dáradára, ṣùgbọ́n ẹ kì yóò mu ọtí wáìnì wọn, nítorí mo mọ onírúurú ìrékọjá yín. Ṣé ẹ ti rí gbogbo ohun tó ti ṣe? Ọlọ́run wá ń ré, ó fi wọ́n ré. Ẹni tí ò bá ti gbọ́ràn, ohun tó máa ṣẹlẹ̀ sí rèé o. Nítorí mo mọ onírúurú ìrékọjá yín àti ẹ̀ṣẹ̀ ńlá yín. Wọ́n pọ́n olódodo lójú, wọ́n gba owó àbẹ̀tẹ́lẹ̀, wọ́n yí àwọn tálákà sí apá kan níbodè kúrò nínú àrè wọn. Nítorí náà ni oyè yóò dákẹ́ nígbà náà. Òye yóò dákẹ́ nígbà náà, nítorí àkókò ibi ni. Ẹ máa wá ire. Ṣé o gbọ́? Ohun tí mo ní o máa wá kiri nìyẹn. Ohun tí mo ní o máa ṣe nìyẹn. Jẹ́ kínú ẹ máa dùn, yé sónú, yé bà tèèyàn jẹ́. Ẹ máa wá ire. Adùn lórúkọ mi. Ibi tí mo bá dé, mo máa ń fẹ́ kó máa dùn ni. Mi ò fẹ́ kí nǹkan kan máa dùn láyé mi. Ibi tí mo bá kí ẹsẹ̀ ń bọ̀ kó máa dùn, kí gbogbo ẹ̀ máa dùn. Torí pé iyọ̀ là wá. Gbọ́ o. Ẹ máa wá ire, kì í sì í ṣe ibi, kí ẹ máa gbọ́ o. Ẹ máa wá ire, kì í sì í ṣe ibi, kí ẹ bá lè yè. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun yóò sì pẹ̀lú yín bí ẹ̀yin ti wí. Ṣé o ti gbọ́? Ṣé o gbọ́? Ẹ máa wá ire, kì í ṣe ibi o, kẹ bá lè yè. Tó bá yè, ire ọmọlàkejì ni kó máa wá. Má wá ibi, má kórìíra èèyàn. Kò tó mi, mo lówó jùlọ, mo lè rà pa, mo lè rà jẹ. Òun bá wo kìíní kan, ẹni àyànfẹ́ ló bá wí yẹn o. Ó lè má lówó ní tòótọ́, ó lè má láṣọ tó ọ̀, ó lè má jẹ́ èèyàn, ó lè má wà ní lẹ́bù tí ìwọ wà, ṣùgbọ́n àyànfẹ́ ni o. Àyànfẹ́ lójú Olódùmarè. Gbọ́ o. Ẹ kórìíra ibi. Ṣé o ti gbọ́ bàbá màmá? Ibi náà ní ká kórìíra.
ẹni bá ń ṣe bí kórìíra ibi, má jẹ́ ká ṣe bí, ẹ kórìíra ibi. Let's go. Ẹ kórìíra ibi, ẹ sì fẹ́ ire, kí ẹ sì fi ìdájọ́ gúnlẹ̀ ní ibodè. Bóyá Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun yóò ṣe ojú rere sí ìyókù Jósẹ́fù. Praise the Lord. Bàbá màmá, ṣó ti gbọ́? Wọ́n ní ká kórìíra ibi, ká fẹ́ ire. Bóyá Ọlọ́run á wọlẹ̀ wá sàn. Ọmọ Nàìjíríà, ìyá àdúà, bàbá àdúà, ọmọ Séráfù, Kìrìsìtẹ́nì, alábàáláyé, gbogbo alábàǹkan láyé, àfáà, wòlímọ̀, ẹ̀kọ́ ibi ni wọ́n wí, wọ́n ní ẹ faramọ́ ibi. Ẹ̀kọ́ ibi, kí ẹ sì fẹ́ ire. Bóyá Ọlọ́run á wọlẹ̀ wá sàn. Bóyá yóò ṣe ojú rere sí ìyókù Jósẹ́fù. Bí Ọlọ́run á lè fojú rere wò wá, ẹ̀kọ́ ibi o. Bọ̀ lónìí, ibi òun lẹ̀ ń wá kiri o. Ibi lẹ̀ ń wá kiri o. Ẹ jù sílẹ̀, ẹ ronúpìwàdà. Nítorí náà Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, àní Olúwa wí báyìí pé ẹkún yóò wà ní gbogbo ìta, wọn ó sì máa wí ní gbogbo òpópónà ọ̀nà pé ha, wọn ó sì pe àgbẹ̀ gbọ́ o, wọn ó ṣe ha, wọn ó sì pé àgbẹ̀ sì ṣọ̀fọ̀, àti irú àwọn tí ó gbọ́n láti pohùn réré sì ń sọkún, àti ní gbogbo ọgbà àjàrà ní sọkún yóò gbé wà. Nítorí èmi ò kọjá láàrin rẹ̀, ni Olúwa wí. Ègbé ni fún ẹ̀yin tí ẹ ń fẹ́ ọjọ́ Olúwa, kí ni ẹ̀yin yóò já sí fún yín? Ọjọ́ Olúwa òkùnkùn ni, kì í sì ṣe ìmọ́lẹ̀. Ṣẹ gbọ́? Gẹ́gẹ́ bí ènìyàn tí ó sá fún kìnìún, tí bíérì sì padà rẹ̀, tàbí tí ó wọ inú ilẹ̀, tí ó sì fi ọwọ́ rẹ̀ ti lára ògiri, tí ejò sì bú jẹ. Ọjọ́ Olúwa kò á ṣe òkùnkùn láì ṣe ìmọ́lẹ̀ bí? Àní òkùnkùn biribiri láì sí ìmọ́lẹ̀ nínú rẹ̀. Ṣé ti gbọ́? Ṣé ti mọ̀ túmọ̀ ọjọ́ Olúwa? Bí ọjọ́ Olúwa bá ti dé báyàn, ọjọ́ ikú ni o, ó parí nìyẹn. Ọjọ́ Olúwa, ọjọ́ ikú ni o, ọjọ́ òkùnkùn bírímù bírímù tí ò sí ìmọ́lẹ̀ mọ́ nínú rẹ̀, ó ní o. Bí ọjọ́ Olúwa bá dé, wákàtí tiẹ̀ ti dé nìyẹn, ẹnìyẹn ti parí iṣẹ́ ẹ̀ nìyẹn. Bó ti gbọ́, òkùnkùn bírímù bírímù, òun ló ń jẹ́ ọjọ́ Olúwa o. Ohun tí ò sí ìmọ́lẹ̀ níbẹ̀ ni o. Mo kórìíra, mo sì kẹ́gàn ọjọ́ àsè yín, èmi kì yóò sì gbóòórùn ọjọ́ àjọ ọ̀wọ̀ yín. Bí ẹ̀yin tilẹ̀ rú ẹbọ sísun àti ẹbọ jíjẹ yín sí mi, èmi kì yóò sì gbà wọ́n. Bẹ́ẹ̀ ni èmi kì yóò sì ná ní ẹbọ ọpẹ́ ẹran àbọ́pa yín. Mú ariwo orin rẹ kúrò lọ́dọ̀ mi, nítorí èmi kì yóò gbọ́ ìró adùn fíólì rẹ. Ṣé ẹ ti gbọ́? Nígbà tí ẹ̀ṣẹ̀ ti pọ̀ nìyẹn o. Olúwa ní bó o bá kọrin òun ò ní gbọ́. Ọjọ́ àsè yín èmi ò gbà. Ọjọ́ ayé yín ìfẹ́ gbo ẹ̀ ń dẹ́ṣẹ̀. Ẹni tó ń dẹ́ṣẹ̀ tó ń ba tọmọlàkejì jẹ́, tó wọṣọ 1.5 million, tó ló ń gbọ́pẹ́ bọ̀ ní ṣọ́ọ̀ṣì, ẹni tó ń yòdì. Àbí wọn náà rí pé ṣe slap, òun yòdì. Mo wà ní chọ́ọ̀chì kan lọ́jọ́ kan, àwọn kan ń gbọ́pẹ́ bọ̀, àwọn ẹgbẹ́ méjì ni. Bàbá mi dẹ̀ sọ fún mi pé sórí àwọn méjèèjì tó ń gbọ́pẹ́ bọ̀ yẹn, ó ní wọ́n tako ọpẹ́ tí wọ́n gbé bọ̀ yẹn torí àwọn méjèèjì kì í kíra wọn. Ha! Ó ní mi ò gbà. Ẹ̀rù bà mí. Ó ní sórí àjọ̀dún tán ṣe yìí, àwọn méjèèjì tó tán wá gbé ẹ̀yìn lẹ́fẹ̀ẹ́, àwọn tó máa ń gbé ọpẹ́ bàbá yìí, tó máa ń gbé owó bọ̀ pé owó ọpẹ́ wa rèé. Ó ní àwọn ni wọ́n bà ìkórè yẹn àjọ̀dún wọn jẹ́, wọn kíra wọn. Ẹni tó dìyàn sínú tẹ́ gbé gba owó ọpẹ́ kó gbé lọ wájú Ọlọ́run. Ẹni tó ń mọtí tẹ́ gbàgbé lébùlé lọ́wọ́ kó wá gbé kírọ̀sì. Ẹni tó ń ba ayé ènìyàn jẹ́ tẹ́ ní ó wá lídìí sáfìsì. Báwo ni sáfìsì yín ṣe máa rí? Bàbá màmá, ṣe bẹ́ẹ̀ gbọ́n tí Olúwa wí? Ẹ̀ ń dẹ́ṣẹ̀, ẹ̀ ń jẹ èèyàn bí ẹni jẹun, ẹ̀ ń ní tálákà lára, ẹ̀ ń ní opó lára, ẹ̀ ń wá ìṣubú èèyàn, ẹ̀ wá ń kọrin ọpẹ́. Olúwa ní asán ni gbogbo rẹ̀,
ó lóun ò gbà á, mi ò fẹ́, ẹ mú ariwo orin yín kúrò lọ́dọ̀ òun, ó lóun ò fẹ́, torí pé ayé wa kún fún òróró, torí pé ẹnu yín kún fún ẹ̀gàn. Ẹ wá Olúwa, ẹ jẹ́wọ́ rẹ̀, ẹ wá lọ ránṣọ oníwò, ẹlẹ́njó sọ̀kí, ẹ̀ ń jó yọ̀dí, ẹ̀ ń jó rátàtàtàtàtà, tí bá ti fèdè fọ èsàsá wọ́n máa bí lẹ́gbẹ́ rájàjàjàjà, àwa máa rátàtàtàtà lórí irọ́ nínú ọ̀tẹ̀. Ọlọ́run ò fẹ́, Ọlọ́run ò fẹ́. Ẹ̀ ń gbààwẹ̀, àwẹ̀ tún fẹ́ dé, ẹ mú lẹ́ǹtì o, ẹ̀rín lẹ́ǹtì yín ló máa ń pa mí. Kò sún tó pa mí lẹ́rìn ju lẹ́ǹtì tẹ́ mọ́ ń gbà nínú Kérúbù àti Séráfù lọ́dọọdún. Bàbá mi á ní máa wò wọ́n o wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ tó bá mú tí a bá ń sọ̀rọ̀ ẹ̀yin ọmọ Kérúbù táyé tí ẹ bá wà ní ìpéjọpọ̀ ibi tí èrò mímọ́ wà, tí wọ́n bá bẹ̀rẹ̀ ẹjọ́ yín, tí a bá ń ṣí ọ̀rọ̀ yín láwéláwé, a máa ń rẹ́rìn yín. Tí ẹ bá ti bẹ̀rẹ̀ lẹ́ǹtì yín, ẹ kága sẹ́yìn o ẹ̀yin lẹ́lẹ̀lẹ́ jókòó, ẹ̀rẹ́ẹ̀dì lẹ́wọ̀, ẹ mọ́ mú mi, ẹ mọ́ jata, ẹ̀kọ́ lórí irọ́, lórí ọ̀tẹ̀ 100 years. Ẹni tó mú Kérúbù àti Séráfù wá olóòfẹ́ daṣọ mọ́, ó dẹ̀ ń ṣe wo ẹ̀rín yín máa ń pa wá gan, ẹ̀rín yín máa ń pa wá. Wọ́n fẹ́ dé àwẹ̀ ọdọọdún bọ̀, ẹ wà máa gbàwẹ̀ lórí ọ̀tẹ̀. Ìwọ yìí kan yìí ló máa sọ fáwọn kan wípé ẹ má bá lágbájá ṣe o, ẹ má bá ṣe o, ẹ̀rìn tí yín lọ́tọ̀, gbogbo tó bá jọmọ́ lé Mósè ẹ kó mẹ́ẹ̀, ẹ tún gbàwẹ̀, wàá tún gbàwẹ̀ ọdún yìí, wàá tún ló ń ṣe kí lórí wọn tó máa ń kọ yẹn bàbá mi ná. Jésù fẹ́ gbà ẹ́ lẹ́sẹ̀, kéde rẹ̀ fún gbogbo ẹ̀dá tó yapa ọ̀nà rúnlẹ̀, àtàwọn tí jáfárá àti irọ́. Èyí tó tẹ̀ tún máa ń kọ tán bá gbàwẹ̀ tán yìí, ẹ rán mi létí, òun ni o, ẹ wá kọ́ àbí lórí irọ́. Ẹlẹ́ṣẹ̀ mo fẹ́ bùkún, òǹdè mo fẹ́ dòmìnira, alárẹ̀ mo fẹ́ sinmi, Ọlọ́run ṣàánú fún mi. Àánú ènìyàn mélòó ló ṣe? Ìwọ tó ń kọrin yẹn, ìwọ oní gáràjì, mọ́tò 10 wà nínú gáràjì ẹ̀, mọ́tò 10, àwọn kan fẹsẹ̀ rìn kiri, àbí ìwọ nìkan ṣoṣo lẹ́sìn ayé kan fẹ̀rẹ̀ òkó mọ́tò bíi 20, àwọn kan wọ́n ń rìn kiri, ìwọ nìkan kọ́lé bíi òun kọ́lé kiri bí ẹyẹlé, àwọn kan ò rí lẹ́sùn, ó dẹ̀ ń kọ ẹlẹ́ṣẹ̀ mo fẹ́ bùkún, òǹdè mo fẹ́ dòmìnira, alárẹ̀ mo fẹ́ sí. Níbo ló ti fẹ́ rí sí mi? Òun fojú kún àwọn ènìyàn, ó dẹ̀ fẹ́ rí sí mi lọ́dọ̀ ta ni o? Wàá gbààwẹ̀ 40 ọjọ́, bó o bá ti ẹ̀rín tó máa ń pa mí jù ni bẹ́ẹ̀ bá ti dìde nínú àwẹ̀ 40 yẹn, ìyẹn ò ní kẹ́ lọ túbá gbogbo àwọn tẹ́ ti bá jà o, àwọn ọmọ ọlọ́mọ tẹ́ lo ògo orí wọn, tó jẹ́ pé ògo ológo lẹ̀, owó burúkú lẹ̀ ná fún wọn. Bó o bá fún yàn ní 5,000, ó ti mọ tó o fẹ́ fi gbà lọ́wọ́ ẹ̀, ó dẹ̀ ń gbààwẹ̀, ẹ̀ ń rí nǹkan mọ́ ṣọ́ọ̀ṣì, ẹ̀ ń ṣàwọ́rò, ó dẹ̀ ń gbààwẹ̀. Àwẹ̀ síta ni jàre, ṣé bẹ́ẹ̀ gbọ́n tí Bíbélì wí? Àti àwẹ̀ yín àti orin kíkọ yín, ẹ mú kúrò lọ́dọ̀ mi, mi ò fẹ́ lórí irọ́. Ẹ̀rín ẹ̀yin ọmọ Séráfù tẹ̀ mọ́ ń pa wá pọ̀, ẹ̀yin dìtẹ̀dìtẹ̀ ẹ̀ sọ̀kan kọ ayé ẹ̀yin kẹ̀, ẹ̀dẹ̀ ń jà, àwẹ̀ ẹ̀yin èmi ò mọ̀ túmọ̀ àwẹ̀ tẹ́ ń gbà ṣá. Àwẹ̀ ẹsẹ̀ kárí mi àbí sàkàdẹ́lì àwẹ̀, ẹ̀yin nu ẹ lọ ṣàtúnṣe.
ṣùgbọ́n ẹgbẹ́ o ṣùgbọ́n jẹ́ kí ìdájọ́ kí ó sàn sílẹ̀ bí omi àti òdodo bí ìsàn omi ńlá. Ẹ̀yin àti rúbọ sí mi, ẹ àti ta mí lọ́rẹ ní aginjù ní 40 ọdún, ẹ̀yin ilé Ísírẹ́lì. Ṣùgbọ́n ẹ̀yin ti rú àgọ́ Mólókù àti kúnnì yín, àwọn ère yín, ìràwọ̀ òrìṣà yín tí ẹ ṣe fún ara yín. Nítorí náà èmi ò mú kí ẹ lọ sí ìgbèkùn rékọjá Damasku, ni Olúwa wí, Ọlọ́run àwọn ọmọ ogun ni orúkọ rẹ̀. Bá a ṣe parí orí 5 nìyẹn. Lórúkọ Jésù Kristi, a ò ní parí ayé wa sí ìgbèkùn. Ṣé bẹ́ẹ̀ ti rí? A ò ní parí ayé wa sí ìgbèkùn. Ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe. Yé ṣe féfé nínú ìwà ìkà, yé ṣe féfé nínú ọ̀tẹ̀, yé ṣe féfé nínú ìbátọmọlàkejì jẹ́, yé ṣe féfé nínú ìkà, yé dìtẹ̀. Olórin tó ń dìtẹ̀ á dẹ̀ ló ń kọrin ẹ̀mí o. Ò ń dìtẹ̀, ò ń wá ìṣubú èèyàn, ò ń gbé yẹ́rìgì sétí ẹ̀ ń lu mú, ọkùnrin ń dirun. Ṣé sí Ọlọ́run náà lẹ̀ ń kọrin yẹn sí, àbí sí òrìṣà ilé bàbá yín? Ta lẹ̀ ń yìn náà? Wòlíì náà ó ti wọnú àwo lọ, ẹ̀ tún dórí pẹpẹ. Báyìí lolúwa wí, Olúwa yín, Ọlọ́run bàbá yín, Ọlọ́run Ísírẹ́lì, mo dúró mi ò dá sọ̀rọ̀ lórí irọ́ nínú ẹgbẹ́ awo. Ẹ lọ ronúpìwàdà. Ìyá àdúà, inú awo 8 lẹ́wà, ẹ lọ ronúpìwàdà. Ó ń bọ̀ onídàájọ́ ayé, ó ń bọ̀ onídàájọ́ ayé, fàyè rẹ fún Jésù, kò ní pẹ́ dé mọ́ o. Àló ń bọ̀ bí olè lóru, onídàájọ́ ayé ń bọ̀ o, ọba mi ń bọ̀ o, ọba mi wàwà wowó, ọba bí iná lórúkọ rẹ̀, iná ajónirun. Ó ń bọ̀ o, ẹni tó dá ọ tó dá mi ń bọ̀ o, á wá ṣèdájọ́. Ó ń bọ̀ o, onídàájọ́ ń bọ̀ o, tètè fàyè rẹ fún Jésù, kò ní pẹ́ dé mọ́ o. Yí padà kúrò nínú ibi, nífi ọmọlàkejì dénú, yóò dára fún ọ. God bless you. I love you so much. I love you. Mo fi wá sílẹ̀ sọ́wọ́ Ọlọ́run Mósè Orímọládé. Ọlọ́run kó máa bá wa lọ. Ọ̀sẹ̀ yìí máa dára fún wa. Bí ọ̀sẹ̀ yìí ti ń parí lọ, ẹ̀mí wa ò ní pin lójijì. Àánú Ọlọ́run ẹwà Kristi kò ní fi wá sílẹ̀. Gbogbo ọwọ́ tó comment tó share, ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí. Ìrànlọ́wọ́ aláìlénìyàn yóò wọ ayé wa rí. Ẹ̀mí àti yípadà àti ṣàtúnṣe ìgbọ́ràn Ọlọ́run yóò fi fún wa. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Kristi Olúwa wa. Àmín. Èyí tó dàbí rẹ̀, bàbá màmá, ìsọjí wa, ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí. Ìsọjí yìí wà fún gbogbo ọmọ Kérúbù àti Séráfù káàkiri àgbáyé. Ìlú 7 ni. Ìlú 3 la fẹ́ ṣe yìí, Ògùn State. Ẹ bá wa dá sí. Ó di November ní agbára Ọlọ́run. Ẹ bá wa dá sí o. Ẹ jẹ́ ká rí ṣe o. Ẹ ṣé púpọ̀. Ọmọ Mósè Orímọládé, Wall of. God bless you. Bye.